Ẹ̀yin tèmi, you are welcome to your favorite show, Unscripted with Jeff Owolewa, aka Tony Montana. On the show, you know how we do it now. We do it like we are having a conversation because our guests, Tagbewa, Tamangbewa, they are special people. So on the very show today, I have one of the most versatile actors in the industry. This person is very special. He's a producer. He's a fantastic actor. Join me as I welcome the one and only Wazo. Opo, yeah. Yeah, welcome to the show. Opo, my Yes, brother. so now, Eyintemi, thank you so much for joining us. Ẹ jọ̀ọ́, ṣé Wazo yẹn náà ni àbí Bílédá? Àwọn kan máa ní Wazo, àwọn kan máa ní Bílédá. Let us get to meet you. Èwo gangan nínú ẹ̀ ni. Who are you? Who is Bílédá? Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe báyìí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ̀yin olólùfẹ́ Bílédá. Ẹ̀yin olólùfẹ́ Waso. Ẹ̀yin olólùfẹ́ Razak Owóníran. Ẹ jẹ́ kí n sọ báyìí. Ṣé rí Bílédá ó wá síwájú Waso. Ìgbà tí à ń ṣe stage káàkiri. Ṣọ́rọ̀ mi yé ibẹ̀ yẹn ni Bílédá ti yọ. Obìnrin ló bring out Bílédá yẹn fún mi. Nínú stage tá à ń ṣe yẹn, à ń ṣe lọ́wọ́. Èmi wá lọ sápamọ́ nínú ilé. So bí mo yẹ sápamọ́, ìgbà yẹn àṣe kankan, àti ṣe kankan, mo wá ń jẹun. So meanwhile ní location yẹn àwọn èèyàn tí ń wò pé ebi ń pa àwọn kinní kan ń ṣe kinní kan mọ̀ kò sẹ́ni tó sọ ebi ń pa everybody náà ni. Èmi wá wò pé tí bá tún gbé oúnjẹ ilé ìjáde, tabara búrẹ́dì wọ́n ń yá ni. À ń dùnmọ́ra wọn lọ, tabara ẹ̀kọ, à ń dùnmọ́ra wọn lọ, tabara kàrà, à ń dùnmọ́ra wọn lọ, tabara bẹ́pẹ, à ń dùnmọ́ra wọn lọ́wọ́. Ṣùgbọ́n oúnjẹ ilé yìí o, iyán tí wọ́n rọra kọ fún èmi yìí o, máa dájẹ́ ni. So bí mo ṣe lọ sá sínú ilé yẹn ní abúlé yẹn nìyẹn. So bá ọmọbìnrin yẹn ṣe bọ̀kọ̀ tí ń gbọ́ Bílédá, mi dáhùn mo ń jẹun lọ. Èmi ń jẹun lọ tèmi. Ẹ̀kọ́ náà kọ̀ já ilẹ̀kùn wọlé ni. Ó ní kò dá báyìí. Ẹ wá sọ dáyé di bàbá Bílé bá dá. So ẹ̀yin wá ń bì ẹ wá ń jẹun. Ibi tí orúkọ yẹn ti jáde nìyẹn. Bílédá. Bílédá. So tí ilé bá ti dá, tí gbogbo wo bá ti sí ní àyíká ibi tá a ti ń ṣe location bíi, so ẹ̀yin máa ń wá jẹun. Ẹ máa ń dájẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ni ibẹ̀ ni Bílédá ti wá. Ṣé wá rí Waso. Gbogbo wa náà láti mọ ibi tí Waso ti jáde. A sì ń bọ̀ ńbẹ̀, ẹ jẹ́ ká máa bẹ́tò lọ. Ẹ ti mọ̀ pé Waso náà ni ọmọ yín náà ni òun ló jókòó yìí. Ẹ ti mọ̀ already. But bí Waso ṣe wá, màá máa sọ yẹn fún yín. So ẹ ṣáà ti rí bí ó ṣe ń lọ. So Wazo, Bílédá, how long lẹ ti wà ní industry? Báwo lẹ ti join ní industry? Tó bá jẹ́ wípé how long tí mo ti wà ní film industry yìí, tí mo bá kà ní ení méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà, màá ti máa wà bí 25-26 years báyìí. Wow! Yes, 25-26 years. Ọmọ tó bí tó ti wà ní 25 years of age, ká sọ pé 26 years of age, ó ti ń ṣe nǹkan tó dáa, ó ti kàwé tán, ó ti ń bímọ, ó ti ń ṣe everything, ó ti ń ṣe ilé ayé ara ẹ̀. Káwa tó wá sọ pé èèyàn wà nídìí iṣẹ́ kan for 25 years, ó ti wà ní 25 years nídìí iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni 25-26 years. Okay, fíìmù kan wà tó ti pẹ́, Ìpadàbọ̀ Ẹkùn, tí late Murphy Àfọlábí ṣe nígbà yẹn. Ẹ ṣe kárátà kan Ẹ̀gúngún níṣó nínú fíìmù yẹn. Kò dẹ̀ easy kí wọ́n gbé ẹni tí ojú ò tí ì jáde dáadáa nígbà yẹn kó ṣe irú major role bẹ́ẹ̀ yẹn. How did you land that role? How did you get that role? Báwo ló ṣe jẹ́? Ṣé rí that particular role kò ń ṣe nǹkan tó rọrùn. Ẹ̀gún níṣó because mo rántí wípé tó bá pe action, tèmi gan bá fẹ́ interpret role yẹn fúnra mi, màá kàn pariwo èmi Ẹ̀gún níṣó, ẹbọra tí ń yọná lójú tí ń yọná lẹ́nu, ẹwọ́ mi iná, ẹ̀yìn mi òòrùn, kíní kọ́kí ẹ mọ̀ gbogbo ojú mi á máa ràn. Meanwhile that character Murphy Àfọlábí, kọ́lọ́n bá àforíjì Murphy Àfọlábí. Kọ́lọ́n fọ̀run kẹ́ Murphy. Kọ́lọ́n fọ̀run kẹ́ Murphy. Murphy jẹ́ ẹnìkan tó jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ producer nínú Yorùbá film industry, ẹ jẹ́ ká sọ wípé ta bá ka méní méjì mẹ́ta, Murphy wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Murphy jẹ́ ẹnìkan tó jẹ́ pé ta bá sọ wípé producer tó ń brought àwọn èèyàn up, like ẹni tó wò pé lágbájá àwọn èèyàn ní kò lè ṣe báyìí, but ó máa ń ní belief nínú kinní yẹn pé ẹ má worry, yóò ṣe bẹ́ẹ̀ mi mo ní fíìmù mi, yóò ṣe. Ṣé wá rí àtìgbà tẹ́mi ti mọ Murphy Àfọlábí lèmi ti mọ̀ wípé Murphy máa jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó dàbí áńgẹ́lì kan. The kingmaker.
ṣọ́ṣọ́rọ̀ mi yé ń sìn ṣe rí kárátà tẹ bèrè lọ́wọ́ mi kárátà Ìgúnníṣoṣo nínú Ìpadàbọ̀ Ẹkùn yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó fàjà bí báwo that period ok ṣe rí ẹ jẹ́ kí n sọ báyìí Báyọ̀ Tìjání ò tí kú Báyọ̀ Tìjání sì ń ṣe continuity nígbà yẹn Murphy Àfọlábí ń direct so ṣe mọ̀ pé kì í ṣe pé Báyọ̀ Tìjání ṣèkà àbó fẹ́ ṣèkà kì í ṣe pàfíìsì Ẹniọlá tó jẹ́ PM fẹ́ ṣèkà àbó ń ṣèkà but believing wọn ni wípé ìjọwò síjọwò lẹ fẹ́ gbárùrù kárátà báyìí lé ẹni báyìí lórí but tí Murphy ni wípé alẹ́ mi mo ní fíìmù mi ṣe é rí ọmọ tẹ̀ ń wò yìí Ìgbìlédà yìí òun ni ó ṣe róòlù báyìí so ìjọ kan Murphy wá pè mí pé ògbóni báyìí ló ń lọ lọ́wọ́ o ṣùgbọ́n script yẹn rè gbà bẹ̀rẹ̀ sí ní kà àtìgbà tí mo ti gba script yẹn lọ́wọ́ Murphy Àfọlábí ni mo ti ń ka script yẹn ni mo ti mọ orú kárátà yẹn ni mo ti mọ nǹkan tí mo lè sọ like bóyá mo fẹ́ ṣe orí mi báyìí ni o mo fẹ́ ṣe ẹsẹ̀ mi báyìí ni o mo fẹ́ gbé ẹsẹ̀ mi báyìí ni o mi ò kì í ṣe àlùjọ̀nú but every actor ló gbọ́dọ̀ mọ̀ wípé tó bá fún òun ní script tó bá pè òun tó bá sọ pé kárátà kan ó gbọ́dọ̀ mọ nǹkan tó fẹ́ interpret àwọn actor most of our actor ló máa gba èmi àgbà script báyìí àjùnú mọ́tò ìmí máa gba script àjùnú ilé ìmí nǹkan tẹ́ bá rí script lọ́wọ́ ẹ̀ báyìí ẹ̀ máa ní script yóò rẹ̀ ti já wa iṣẹ́ kan tí mo fẹ́ lọ lọ́ndì 26 ni on the 26 mo fẹ́ lọ ó dẹ̀ ti já script yẹn jalajala because n táwọn actor wa máa ń believe ni wípé ṣe bí èmi ni tí bá ti débẹ̀ sí action ìyá kìnnìkan no kò rí bẹ́ẹ̀ because àwọn kan ń wò wá àwọn kan wà tí wọ́n ìjókòó even labroad tó ń jókòó báyìí tó ń wò báyìí tó wà ní school labroad tó ń wò báyìí pé tí bá dé Nàìjíríà sẹ tí bá ṣe tán ní school mi eléyìí ni mo fẹ́ lò ok náà wọ́n pariwo Ibrahim Chatta Ibrahim wọ́n compare Ibrahim gùdù jọdún lọ ó gùdù ju Fẹ́mi Adébáyọ̀ lọ ó gùdù ju bá tí wọ́n bá bi èmi náà sì pé ṣé Ibrahim ṣó gùdù ju Fẹ́mi Adébáyọ̀ lọ àbó gùdù ju Fẹ́mi lọ Ibrahim Chatta ó gùdù ju wọn lọ. Ibrahim Chatta as an actor because tí o bá fẹ́ interpret role in any role ìwọ gbogbo gbọ́dọ̀ put ààrẹ into that role pé kìíní ó rí o. Okay, jẹ́ kí n break any point yẹn. Ẹ̀yin tẹ́ ẹ̀ wò wá nílé, a lot of talks has been around Ibrahim Chatta. The other time yẹn àti 220 a sọ̀rọ̀ nípa bọ̀dá Ibrahim. Òun tún sọ àwọn ọ̀rọ̀ kan wípé Ibrahim gangan ni acting tí gbogbo àwọn actors tó kù ní industry tí wọ́n act. Báwo ni ẹ̀yin ṣe rí ọ̀rọ̀ yẹn sí? Ibrahim jẹ́ bí 220 rí sọ Ibrahim jẹ́ bí àwòkọ́ṣe for everybody. Ẹ má yẹ ká tọ́ra wa. Fún everybody. For everybody ni. Láti ìgbà tí mo ti mọ Ibrahim láti bẹ̀rẹ̀ mi ni mo ti mọ Ibrahim pé Ibrahim is a crazy actor. Nǹkan tí 220 náà sọ pé Ibrahim Chatta àgbákò ni ó jẹ́ ẹnìkan tó yẹ pé ẹ má wulẹ̀ jẹ́ ká tanra wa tó bá ń wo Ibrahim máa wo pé mo fẹ́ wò láwòkọ́ṣe Ibrahim kò dìgbà tó bá ti fún Ibrahim script àbóṣọ ọkọ tó máa ṣe fún ló ti máa wọnú nǹkan tó fẹ́ ṣe yẹn á ti gbéra ẹ̀ sínú tó fẹ́ ṣe kì í ṣe pé Ibrahim máa yà kiri mo mọ most actor tó yẹ pé tá a bá wà ní set tá a bá ti ka script tó bá fẹ́ pé action ìgbà yẹn ló máa ṣe sọ pé ìwọ ti ẹ̀ kó bẹ́ẹ̀ ìwọ ti ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ìwọ ti ẹ̀ torí pé o ti mọ̀ pé n tóun ka yẹn kọ́ lòun fẹ́ sọ wọn ò ní sọ àwọn directors kéékèèké yẹn wọn á máa wá bá wọn ṣàgídí pé tó bá ti mọ̀ pé ó lè ṣe ẹ̀dẹ̀ fílẹ̀ ṣé mo lè return owó yín ṣé mo lè máa lọ ẹ̀sà n tó wà nínú script yẹn ni kẹ́ sọ jáde fún wa ẹ̀ interpret irú yẹn lọ́nà ṣé mo ṣe ń ṣe ní for the past 20 years where are you when I'm doing this when I'm doing kí ló ń dù kí ló ń ṣe ṣe rí Ibrahim Chatta àní ẹ má jẹ́ ká sọ actor ni mo gbé fún but lọ́dọ̀ tèmi ò Bílédà Wàsó tí bá sọ wípé Ibrahim Chatta Bílédà Wàsó Ibrahim actor ni lọ́dọ̀ mi but tí èmi àti Ibrahim bá dúró lémi o tí ni bá kọrin ìkan máa tẹ̀ fún kan. ẹjọ mi ò bẹ̀rù Ibrahim Chatta. ẹjọ ibi tọ́rọ̀ yìí dẹ̀dẹ̀ báyìí sí ó dà pé a máa tẹ̀kẹ́ lọ sí next level. Bílédà Wàsó ó ń sọ fún wa ń sìn wípé tí Ibrahim Chatta bá dúró báyìí táwọn náà bá dúró báyìí tí ni bá kọrin ìkan máa tẹ̀ èwo gangan ló máa tẹ̀. ok ẹ jẹ́ kí n sọ báyìí ọmọ ojo ló máa ń sá kirijo ọmọ ojo ló máa ń sá kirijo ṣẹ́rí téèyàn bá láyà tó bá sọ pé kó má kọlù irọ́ ni o tó bá ti lè wẹ odò tó ti lè bẹ́jàmù tó ti lè wẹ odò jẹ́ kó kọlù èmi àti Ibrahim Chatta tá a bá fèsì ara wa Ibrahim á tẹ̀ fún mi ó máa tẹ̀ ní acting ni mo ń sọ nínú acting kí Ibrahim ṣe babaláwo á bá mi bẹ̀
kí Ibrahim ṣe boys abami ń bẹ, kí Ibrahim ṣe ọkọ obìnrin nínú fíìmù abami ń bẹ, kó ṣe bàbá èèyàn nínú fíìmù abami ń bẹ, kí Ibrahim ṣe ẹ̀gbọ́n abami ń bẹ. Mi ì fẹ́ mọ in any role tí wọ́n fún Ibrahim Chatta tí ó play tó máa play tí mi ò ní play. Even mo fẹ́ lè sọ pé tí Ibrahim fúnra ẹ̀ bá ń wò mí the other time tí mo lọ ka mọ́ village ẹ̀ kò mọ̀ pé mo ń bọ̀ náà. Orí ìjókòó ẹ̀ ní Ibrahim ti dìde ló ti káwọ́ sókè fún mi. Ibrahim Chatta ó fún ẹ̀ ló káwọ́ sókè pé ọ̀gá ló dé yìí. Ọ̀gá ni Bílédà. Ọ̀gá ni Bílédà. Mo wá wò pé Ibrahim kí ló ṣẹlẹ̀, kí ló tó ń pè mí lọ́gàá. Ó ní òun máa ń gbádùn ẹni tí òun bá ń wò bí àwòkọ́ṣe. So Ibrahim òun wò mí náà bí àwòkọ́ṣe. So Ibrahim òun wò mí bí àwòkọ́ṣe. Mo kọ́ as in bí mo ṣe yọ glasses náà mo ṣe yọ glasses yọ ẹ lójú pé Ibrahim Chatta ń wò mí bí àwòkọ́ṣe. Ṣé mo pé kí tó kú ọmọ ẹ mo jẹ́ kó mọ̀ pé Ibrahim Ọlọ́run á ṣe ń jọkàn àtèmi àti ìwọ irin máa kọrin ṣùgbọ́n tí irin bá kọrin ìkan máa tẹ̀ fún kan. Ibrahim wá ń bi mí pé ta ni irin ta ló fẹ́ tẹ̀ fún kan mo ní Ibrahim wọ ni. So bí mo ṣe sọ fún jọ yẹn nìyẹn. Yẹ kí n sáré padà sórí ọ̀rọ̀ ìpadàbọ̀ ẹkùn. So làwọn èèyàn ṣáà ń ṣe àríyànjiyàn kò lè ṣe ó máa ṣe kò lè ṣe ó máa ṣe kọ́lọ́hún bá wa lọ́rẹ̀ mi bàbá ẹ̀dá onílé ọlá. Àmín. Àwọn jẹ́ àwọn táwa fi ta máa ń wò níṣáájú pé àwọn bàbá rè nídìí iṣẹ́ yìí a bá wọn ń bẹ̀ ni. So bàbá ẹ̀dá ni ẹnìkan tó jẹ́ pé ó jẹ́ kárátà tó jẹ́ pé ó ń ṣèkà nínú fíìmù yẹn fáwọn fámìlì kan tẹ́mi wá jẹ́ èmi mò ń rescue wọn ṣá. So bàbá ẹ̀dá náà wá convinced pé Murphy irú kárátà báyìí kò ṣeé gbé fúnrú ẹni kò ṣeé gbé fúnrú àwọn ọmọ báyìí. Ó ṣe jẹ́ kó jẹ́ pé someone like Lálùdé Alápinni nǹkankan but Murphy Afọlábí insist pé láéláé alẹ́ ni tí ó ṣe ni ẹ̀jẹ̀ ò ṣe. Ṣùgbọ́n everybody ò ní choice ní choice ọ̀rọ̀ ní kan tó fẹ́ ṣe lẹ́yìn pé kó gbà fún director wọn. Director ni Murphy Afọlábí òun ló ń direct movie yẹn òun dẹ̀ ni producer movie yẹn. So ìgbà tá a dẹ̀ dórí set wọ́n ti kun gbogbo ẹ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀ sí mi lára kankan. So ìgbà tó máa pa action bam action mo ti jábọ́ lọ mo ti pọ̀fọ̀ lọ bla 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 bla. So ibi tí mo lọ ní pé bàtà máa ya wáìdì yẹn tán bàbá ẹ̀dá ló kọ́kọ́ dáhùn bàbá ẹ̀dá ní Murphy ó ti wá yé mi báyìí ní ìsìn mo ṣẹ̀ṣẹ̀ rí wípé o ti mọ̀ pọ́ ọmọkùnrin eléyìí ọ̀ya ẹ̀hàn náà eléyìí gbó lẹ́nu bí agogo ní wo bí tí ń wò bí gbogbo wa ṣe wá dọ̀dẹ̀ lórí sẹ́ẹ̀tì ní wáìdì. So everybody wá wò pé ó dà pé ọmọ yìí ó máa play character yìí lóòótọ́ mo ṣe play character gbogbo character role yẹn from A to Z nìyẹn mo fi ṣe nìyẹn. Ẹ̀yin tiwa ọ̀rọ̀ when you are artistically good see your work will definitely speak for you. Òun ni Bílédà ṣàlàyé fún wa nínú explanation yìí. Then let us move on to the next question. Gbogbo wa la mọ̀ pé Fúnkẹ́ Akíndélé she is the highest grossing actress, the highest grossing filmmaker in the whole of Africa, across Nigeria. Because when you check out the likes of A Tribe Called Judah, Everybody Loves Jennifer, those movies has grossed well over 2-something billion naira at the box office. Yeah. That kind of person, that kind of filmmaker with that kind of caliber, how did she come to you to give you that Wazo character? Báwo ni story yẹn ṣe jẹ́? Kí ni back end story yẹn gangan? Mo fẹ́ kẹ́ sọ back end story tí èèyàn kankan gbọ́ rí nípa bí Wazo character yẹn ṣe jẹ́ bí Fúnkẹ́ Akíndélé. How did it happen? Ṣẹ́rí mo ti sọ wípé mi ní sọ kankan mọ́ nípa ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé. Ṣẹ́rí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo ìgbà tí mo bá make any statement ó fa Fúnkẹ́ Akíndélé àwọn èèyàn máa ń mú ọ̀tá mi wọ́n máa ń mú mi bí ọ̀tá. How? Fine. Ṣẹ́rí interview tí mo ṣe gbẹ̀yìn gbogbo ohun tí Fúnkẹ́ ṣe fún mi ni mo sọ. Nínú àwọn colleagues mi báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn mẹ́ta kan wà tí wọ́n bá mi sọ̀rọ̀ mọ́ báyìí. Àwọn wo nìyẹn? Lórí ọ̀rọ̀ Fúnkẹ́ tí wọ́n bá mi sọ̀rọ̀ mọ́ mo sì ń bọ̀ ńbẹ̀ máa débẹ̀. Ṣẹ́rí èèyàn kan lórí àgbà òṣèré kan lórí kìíní yẹn lórí internet ó wá screen munch yẹn ó wá send ẹ̀ sí kejì ìkejì wá pe ìyàwó lé mi ó pe ìyàwó mi pé can you see that kíníkan wo nǹkan tọ́kọ ẹ̀ ń ṣe wo bó ṣe praise Fúnkẹ́ Akíndélé wo bó ṣe ń ṣe gbá wo bó ṣe ń ṣàwo yẹn wá ní mà
n tí Fúnkẹ́ ṣe fún ló ń sọ ó ní no kíníkan yẹn ni ok ẹ má bínú mà mo sì ń bọ̀ mbẹ́ o bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi ò bá àwọn tí mò ń sọ yìí wọn ò bá mi sọ̀rọ̀ mọ́ ń sìn lórí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé báyìí. àwọn wo ni. ok fine níjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo wà ń bàdàn ní location bí mo ṣe wọnú room báyìí mo fẹ́ lọ wẹ̀ fóònù mi ring mo wá gbé so bí fóònù mi ṣe ring ìyàwó mi wá pè mí pé ẹni báyìí pé òun ṣe mo ní kí ló ṣẹlẹ̀ ó ní báyìí mo ní kí ló ṣẹlẹ̀ kọ̀kọ̀ so èmi wá pe ẹni yẹn mo wá pé ok ẹ jẹ́ ń ṣe báyìí ó ní Folúkẹ́ Dáramọ́lá pé òun ok kí ló ṣẹlẹ̀ ó ní báyìí mo wá pè èmi pè padà kò gbé kọ́ mi mọ́. Folúkẹ́ Dáramọ́lá ò gbé kọ́. mo tún pè kò gbé kọ́ mi mọ́ mo pe Folúkẹ́ kò gbé kọ́ mi kí ló ń ṣẹlẹ̀ ṣé lórí pé báyìí so ìgbà tí ó máa dípa sọ̀rọ̀ kíní kan akayu praise her akayu ṣe kíní kan akayu ṣe gbá so alẹ́ ẹjọ́ yẹn ni mo tún wá ìjọ yẹn gangan mo wá post kíní fídíò yẹn gangan mo wá back up ẹ pẹ̀lú picture Fúnkẹ́ Akíndélé pẹ̀lú àwọn wordies kan pé n tó ń ṣẹlẹ̀ nídìí iṣẹ́ fíìmù wa ni wípé wọ́n pé nígbà kan rí kíní kan ò lè bá lágbàṣẹ ò lè bá tàmẹ́lú kí ló fà á tẹ bá rántí wípé Fúnkẹ́ Akíndélé ìgbà tó jáde fún deputy governor of Lagos State kò sí onítíátà kan tó tẹ̀lé Fúnkẹ́ Akíndélé kò sí onítíátà kan tó tẹ̀lé Fúnkẹ́ Akíndélé ìgbà tá a ṣe tribe of Judah Fúnkẹ́ Akíndélé èmi go many things location yẹn but all I know is mo rí pé àwọn coaster bíi méjì mẹ́ta kan ti wà tó jẹ́ tuntun mo wá pé fine olúwa ṣeun ọmọbìnrin yóò dúró ó múfù síwájú ni not knowing pé election bọ̀ ó ti jáde fún orúkọ báyìí ṣẹ́mọ̀ nígbà tí Fúnkẹ́ Akíndélé tó jáde fún deputy governor of Lagos State kò sí onítíátà kankan tó tẹ̀lé Fúnkẹ́ Akíndélé àyàfi mi kò sí onítíátà kan tó tẹ̀lé Fúnkẹ́ Akíndélé àyàfi mi kí ló fà á wọ́n ní ẹni tó bá ṣoore fún yàn èèyàn gbọ́dọ̀ gbàgbé ẹ̀ o nígbà tí Fúnkẹ́ tẹ̀mí mi rí Fúnkẹ́ pè mí bọ̀ mo kàn rí wípé èèyàn báyìí ó fẹ́ ṣe nǹkan báyìí no I have to support her ìyẹn ló gbé mi jáde tán ni mo ṣe gbójú jáde tán pé no èèyàn mi ni ẹ̀jẹ̀ mi ni she's my colleague ìgbà tó dẹ̀ ti fẹ́ ṣe irú nǹkan báyìí mo gbọ́dọ̀ support ẹ̀ dóò ìgbà tá a bẹ̀rẹ̀ meeting pẹ̀lú Fúnkẹ́ Akíndélé èrò pọ̀ o onítíátà pọ̀ ẹ má jẹ́ ń darúkọ àpọ̀ gan-an ṣùgbọ́n wá dàbí ìgbà tó jẹ́ pé ẹ jẹ́ kí n sọ pé ìkọ̀kan lọ́mọ wọ́n ń yọ wọ́n wá ń yọra wọn kí ló dé lágbájá ìwọ náà tún sínú wa mọ́ ni ibi tí o bá ti sówó èmi ò lè dúró bẹ́ẹ̀ ibi tí o bá ti ṣe kinní kan èmi ò lè dúró bẹ́ẹ̀ mo wá àwọn ọ̀gá wa kan wá ń bẹ̀ àwọn bíi Wálé Lawal Elémùrè àwọn yẹn wọ́n dúró tán àti mi so mo dà pé mo rí motí náà nígbà kan mo rí lórí post yẹn then Bọ́sẹ̀ Àlàó Bọ́sẹ̀ Àlàó náà wà in support so èmi ṣàdúró tán during that period tá a fi parí election yẹn ṣùgbọ́n after that election ṣàmọ̀ pé Fúnkẹ́ ò wọlé fún deputy governor of Lagos State wọn wọlé àti governor àti kínní làwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní blame mi ṣọ́tọ̀ ẹ̀hún náà nìyẹn kíní kan Fúnkẹ́ Akíndélé ṣe fún ẹ ṣó gbé jíìpù fún ẹ ní ṣó fún ẹ lówó ní ṣóṣù ẹ fún ẹ gbá ní kì í ṣe àwọn aláta ló ń sọ o àwọn colleague tí bá ti dé location wọn máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé mo wá ok ìjọ kan mo wá sọ fún wọn pé ṣé mi àti Fúnkẹ́ ní any written agreement tó fi sọ pé ok o tí bá wọlé o Bílédà máa ṣe báyìí tí mi ò bá wọlé o Bílédà máa ṣe àbọ̀sibọ́sí nígbà tá à ń ṣe ìgbà election yẹn tá à ń ṣe campaign káàkiri Fúnkẹ́ máa ń jẹ́ kó yé mi wípé Bílédà tá a bá wọlé Bílédà kọ́kọ́ gbàgbé náà Ìkòròdú tó ń gbé yẹn ó ti kú ń bẹ̀ náà mọ́tò kan báyìí lágbára Ọlọ́run àmà ṣe Fúnkẹ́ máa ń sọ ṣùgbọ́n gbàtẹ́ election tó táwọn èèyàn sọ bẹ́ẹ̀ ó yẹ kó ti gbé kíní kan fún ó yẹ kó ti gbé gbá fún ó yẹ kó ti sáfẹ́ fún ó yẹ kó bọ́ sórí social media kó bú ní kó bọ́ sígbà kó bú ní kí n fẹ́ bú Fúnkẹ́ fún. even kó má jẹ́ tẹ́ election gan kí ni mo fẹ́ sọ nípa Fúnkẹ́ tó fẹ́ jáburú pẹ̀lú gbogbo nǹkan tí Fúnkẹ́ Akíndélé ti ṣe fẹ́ mi torí ẹ jẹ́ ká wo ká ti bí ìṣáná ká kíyèsí ogun ká wo ẹni tí ẹ jẹ́ kí n sọ báyìí pé ká mú mẹkáníìkì ká gbé mẹkáníìkì tá a mọ̀ pé iṣẹ́ mẹkáníìkì ló ń ṣe ká wò pé ok mẹkáníìkì yìí ẹ jẹ́ ká máa gbé bọ̀ nínú ọ́fíìsì kó wá jẹ́ MD ó jẹ́ managing director mi sọ̀rọ̀ manager o mi sọ̀rọ̀ assistant general manager mo ń sọ̀rọ̀ MD managing director over everybody in that company
sọ̀rọ̀ mi yé bí Fúnkẹ́ Akíndélé ṣe ṣe nìyẹn ó wò pé ok babaláwo máa bọ̀ crossover lílé wá ṣe nǹkan báyìí lẹ́yìn tó jẹ́ pé nígbà tí Fúnkẹ́ Akíndélé pè mí ni máa play character yẹn gan aya tèmi fúnra mi ń ṣe gbìgbì lójoojúmọ́ láyà mi ń ṣe gbìgbì ẹ jẹ́ kí no ẹ má sọ fún mi pé mo gbọ́dọ̀ Fúnkẹ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí èèyàn máa fi ta yín kì í ṣe pé mo ń sọ nǹkan tí mi ò mọ̀ Fúnkẹ́ ò ń ṣe ẹni tí èèyàn gbọ́dọ̀ máa fi ta yín though Fúnkẹ́ jẹ́ nìkan tó jẹ́ pé when she is working she is mad torópó ó mọ̀ pé owó lòun ná but tó bá mú ẹnìkan pé ẹni yìí ni mo fẹ́ fi play role yìí ó mú ẹni yẹn tán nìyẹn òun mo sọ pé mi ì fẹ́ sọ̀rọ̀ anything nípa Fúnkẹ́ Akíndélé torí pé mo rántí pé ìjọ́ tí Fúnkẹ́ mú mi pé èmi ni máa play character yẹn láti ìjọ́ yẹn ni Fúnkẹ́ ni mo ti wà nulẹ̀ Fúnkẹ́ travel lọ sí Amẹ́ríkà gbogbo àtà ń sọ ìkò tí ì sí pa ń lo kò sáyé social media báyìí orí laptop ní Facebook làwọn èèyàn ti ń ṣe láti máa ń ṣe fídíò kọ pẹ̀lú Fúnkẹ́ ìgbà yẹn ló ní kí káfí dancer kọ́ máa kọ́ mi ní ijó nínú ilé ẹ̀ níkẹjà mo mọ how long ta fi kọ́ ijó tí mò ń jẹ tí mò ń mu meanwhile nígbà yẹn náà tí mò ń kọ́jó náà ó mọ̀ jó kò mọ̀ jó ẹ̀ṣẹ̀ àjẹndé ó mọ̀ jó kò mọ̀ jó ó gẹ̀ tiẹ̀ choreography yẹn ta fẹ́ jó sí ni ó dà pé orin D'banj la fẹ́ jó sí nígbà yẹn èkó mọ̀ ṣe kò mọ̀ ṣe ìgbà tí Fúnkẹ́ dé gangan ok now ẹ jẹ́ ó ṣe mo dẹ̀ ṣe kò tí mọ̀ ṣe o ó mọ̀ ṣe o but Fúnkẹ́ dúró lórí wípé àníṣe kárátà yìí òun náà ló máa ṣe ẹ jẹ́ ká máa dúpẹ́ ìgbà tó stage kan tí wàhálà yẹn pọ̀ Fúnkẹ́ kò lè jẹ́ bí lédà kọ́lọ̀ ń bá ń forí di Osmond náà Osmond jẹ́ nìkan tó jẹ́ pé òun náà dúró tọ́ pé bí lédà múra sí kinní yìí o má wọrí ìwọ ló máa ṣe ẹ jẹ́ kí n tún dúpẹ́ lọ́wọ́ Olasco náà torí òun ló ta fíìmù ńgbà yẹn Olasco Films and Records tí Olasco tí ò bá fẹ́ pé kí n ṣe kò ní gbà kò sí nǹkan tí Fúnkẹ́ fẹ́ sọ kò sí nǹkan tó lè jọ sọ ńgbà yẹn náà ni pé Fúnkẹ́ ẹni tó fẹ́ ta ní kò lè ṣe but Olasco dúró tán pé màá ṣe sọ̀rọ̀ mi yé yín torí during that period yàtọ̀ sí èyí tó ṣẹlẹ̀ ńlé mo rántí ìgbà tá a bẹ̀rẹ̀ fíìmù yìí gangan nínú Kòròdú bí ṣe believe pé èmi tí wọ́n ti fi tí Fúnkẹ́ ti yábọ̀ sínú ilé láti bí 3 months tó ti ń tọ́jú tí mo ń jẹ tí mo mu tí mo ti tóbi gbogbo mo ti fresh mo ti wà okay wọ́n ti ra aṣọ ó ti ra bàtà customize bàtà ó ti ṣe gbogbo ẹ̀ fún mi ṣe believe pé bàtà bẹ̀rẹ̀ location ẹ̀ ní Kòròdú àkọ́kọ́ bẹ̀rẹ̀ inú abúlé láti bẹ̀rẹ̀ èmi tí wọ́n ti ń tọ́jú olówó máa dán ọmọ olówó ó máa jayé olówó ṣe believe pé ojú tó ti fresh yẹn ìgbà tí mo wà ní tí mo dé hòtẹ́ẹ̀ yẹn Sodiq Adébáyọ̀ ọmọ ọ̀gá Bello tó ń ṣe PM ó ti pè mí pé Abileda o máa ní 3 sin pẹ̀lú mi o mo ní 3 sin káràkítà o ó ní babaláwo ṣe mọ̀ pé gbogbo ìgbà yẹn ìmọ̀ ò pé ok èlé ló fẹ́ fún mi ó níye báyìí bóyá 15,000 àbí 20,000 ló fẹ́ fún mi ok àwọn owó lowó gbà yẹn èmi tí wọ́n wò pé à ń ṣiṣẹ́ Kòròdú à ń ṣe wàásù Kòròdú à ń lọ sí VI lọ parí ẹ̀ ní Lẹ́kì à ń lọ sí Lẹ́kì àti bá kó owó ìsapò màmá fi ṣe nǹkan Ọlọ́run òkú iṣẹ́ o ṣe àmọ́ bẹ́ẹ̀ mi ṣe gbaṣẹ́ lọ́wọ́ Sodiq Adébáyọ̀ nìyẹn èmi wọ́n sọ fún Sodiq Adébáyọ̀ pé Sodiq n tó ṣẹlẹ̀ ní pé a máa bísí látàárọ̀ wọn náà mọ̀ pé à ń ṣiṣẹ́ lọ́wọ́ o a máa bísí o bọ̀ tó bá di lálẹ́ ni mo lè ṣe no problem mà ṣe ká wá ṣe mo ní kò sí wàhálà ok ìgbà tá a dé hòtẹ́ẹ̀lì lálẹ́ so bá ṣe dé hòtẹ́ẹ̀lì Sodiq ní ó yá Fúnkẹ́ ti wọnú rúùmù lọ everybody ti wọnú rúùmù lọ bọ́ ṣe kun ojú mi nìyẹn ọba kun ojú mi ọkùn gbẹ ọ paint ojú mi ní black babaláwo character ẹni tó play fine boy tó ti sọ de èèyàn tó yẹ pé èmi kan ti wo pé ọmọ so mo fine like this ṣọlá mi yé wọ́n ti kun gbogbo ẹ̀ sí mi lójú àtẹ̀tí ya wáìdì tán mo ti kó lẹ̀kẹ̀ sọ́rùn àti ya wáìdì tán. wàhálà kí ni ìfọ́ni à ń gbọ́. so àti ya wáìdì tán everybody ti dúró mo ti pọ̀fọ̀ lọ mo ti ṣe gbogbo ẹ̀ lọ mo ti play mo ti ṣáà ti ṣe nǹkan tí máa ṣe lọ ṣe rí ẹ̀kan náà tá a fẹ́ ya close báyìí mo kàn gbọ́ Mr. Bileda ṣe rí tí mo gbọ́ Mr. Bileda báyìí Fúnkẹ́ nìyẹn o ṣe rí Fúnkẹ́ kò sọ anything mọ́ ní tilẹ̀ tó lọ ó kàn yí padà ni mi ì mọ bí tí kárátà yẹn ti wọnú ayé mi wá ṣe mọ̀ pé èèyàn máa ń bọ́lẹ̀kẹ̀ ni èmi ò bọ́lẹ̀kẹ̀ o mo jálẹ̀kẹ̀ kúrò lọ́rùn mi já ṣe rí bí mo ṣe já báyìí fìlà orí mi tẹ̀ mọ́ bí tó wà mi ò wá ṣe méjì ní the Nari King hotel tó wà ní Kòròdú mo já sínú compound hotel mo já bọ́tà lálẹ́ ẹjọ́ yẹn ṣé ibi kan wà ní ọwọ́ ìsàlẹ̀ the Nari King hotel tá ti máa ń ṣe dáadáa bí inú gbó báyìí
mi mọ̀ bí tí ẹ̀kìyà yẹn ti wá mi ń bẹ̀rù anything mo ṣáà dúró bẹ́ẹ̀ tọ́nà sọ́bẹ̀ mi ń gbà yẹn fóònù tó máa ń dúró tuntun yẹn ó wà lọ́wọ́ mi fóònù yẹn kàn dún ni ta lélẹ́yìn torí Ọlọ́run ta lẹ́yìn torí ṣe nígbà tí máa wo ojú fóònù yẹn ó di ọ̀la school my chairman ló bá ní Abileda kí ló ṣẹlẹ̀ fún ní bàbá onígbàgbà Abileda kò tẹ́ ṣe ò dáa ọ̀làsíkò ní nǹkan Abileda kò tẹ́ ṣe ò dáa owó tọmọ yìí ti ń ná látijọ́ yìí ọmọ yìí ti try gan ó ti ṣe kíní kan fún yín ó ti ṣe gbá fún yín ẹ wà lọ kun kíní kan sójú kíní kan ní chairman kì í ṣe mí náà mi mọ̀ ní kíní kan chairman ọ̀làsíkò ní ẹgbẹ̀nu yín sọ̀hún ṣe àní ẹ má sọ kọ́kọ́ mo ní ẹgbẹ̀nu yín sọ̀hún. So bí mo ṣe tún gbọ́ àmì ẹ ṣáà ẹ bá ń bẹ̀ wọ́n ẹ má yí kárátà ìbọ́ lọ́wọ́ mi o ẹ má yí kárátà ìbọ́ lọ́wọ́ mi o èmi ni wàásù èmi ni mo fẹ́ play lóyè o ẹ má jẹ́ kó bọ́lọ́ ẹ má yí kó gbé fẹ́lò mi o kí ni kan ọ̀làsíkò ní sàgbẹ́ ẹgbẹ́ ní sọ̀rọ̀ bó ikọ́ tì nìyẹn mo wà nínú igbó yẹn náà lálẹ́ yẹn mo wá ń gbọ̀n bẹ́ẹ̀ mo kàn gbọ́ ohun kan ní tí ẹni yẹn sọ pé where is him Bileda where is Bileda where is Bileda ó wá jẹ́ ohun Abbey Lanre director wa Abbey ló ń sọ̀rọ̀ yìí mo ti ń gbọ́ tọ́jú kan where is him Bileda ṣe mọ̀ kí ni yẹn kan sọ pé jáde sí wọn mo kàn jáde ni mo lé mi rè sá this is me sir oh you are very stupid you are not okay you are mad you are kinikan someone have been taking care of you have been shaking the community sir èmi ni mo wá dé ọba ilé ẹlẹ́mọ̀ wa èmi mi mọ̀ rí mi mọ̀ kọ́kọ́ ni sir ẹ jọ ṣe ṣàánú mi ẹ bá ń bẹ̀bẹ̀ kinikan ẹ bá ń ṣe gbá ìbá ṣàwọ everybody wá wò pé kò sí kọ́tà ó lè sọ ṣẹ́mọ̀ gẹ́gẹ́ bí mo yẹ sọ pé when she is working she is mad because ẹ wo owó yẹn èèyàn ti ń ná owó fún yàn láì tí ì ṣiṣẹ́ láti bí 3 months. 3 months. ṣé kí n burst the brain ni ṣé believe pé nígbà tí mo wà nílé Fúnkẹ́ mo ń gba owó. like. tí bá sọ fún Fúnkẹ́ pé mo fẹ́ lọ́lé ó lè sọ fún pé ẹ má lọ́lé èló lẹ need ẹ fẹ́ send owó sílé mo mọ̀ akọni kan gbé báàgì wá ni ó lè ka 10,000 15,000 fún mi máa send ẹ sílé. láláì ṣe nǹkan kan. láláì ṣe anything. mo ti mọyì nǹkan tí mo wọ̀n mo ti mọyì nǹkan tó rà lẹ̀ fún mi tí mo fẹ́ fi play character yẹn so Fúnkẹ́ ti wá bẹ̀rẹ̀ kíní kan so pressing for me we are going to reshoot it tomorrow morning we are going to start fresh we are going to ṣe kíní kan. iye àwọn sins tẹ́tí yà mo ní mami kò lè possible o ibẹ̀ ni màmá mo ti bẹ̀rẹ̀ sí ní pé mami kò lè possible pẹ̀lẹ́ bí mo ní ṣe shut up kíní kan tó ṣe ò dá náà Bileda kan tó ṣe ò dá náà kíní kan tó ṣe ò dá náà àṣà lọ sùn tílẹ̀ fi mọ́ ṣe bìlí pé mi ò sùn mo wá kàrò báyìí pé kí lè léyìí bẹ́ẹ̀ ni mo ṣe la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu astaghfirullah mo ṣáà ń pe gbogbo kíní ìmọ̀ra wọn mo ṣáà ń pe mi ìmẹ́ tí mo fẹ́ pè mo ṣáà kọ́ mọ̀ pé Ọlọ́run ni gbogbo àwọn tó wáyé kí n pè pé ẹ lọ bá ń bá ṣe mọ̀ gbogbo wọn mi lè dẹnu ọ̀nà lẹ̀kùn wọn nínú òtẹ́ yẹn àwọn Fẹ́mi Adébáyọ̀ náà wà ń bẹ̀ everybody ló wà ń bẹ̀ kò sẹ́ni tí mo lè lọ bá pé torí everybody kàn sọ pé n tó ṣe ò dáa èèyàn tó ti àbọ̀ ẹ̀ sílẹ̀ láti 3 months tó ti ná kan báyìí ìfù tí bá fẹ́ jáde àní ìgbà yẹn ni mo mọ̀ wípé so Bileda ò fa ìbá Fúnkẹ́ ló jẹ́ kí n kọ́kọ́ mọ̀ wípé ẹyẹ létí ìró òṣòjúmọ́ ẹyẹ kò ojúmọ́ ẹyẹ tó lẹ̀kẹ̀ sọ́rùn mọ́ tẹ́ bá máa lo lẹ̀kẹ̀ ẹ lo ẹyọ kan ẹyẹ ló ti ẹ jẹ́ káwọn èèyàn rí fèsì kárátà yín tẹ́ ń pè wọ́n ti mọ̀ yín ẹ mọ̀ ṣe Fúnkẹ́ Akíndélé ni first person tó yẹ pé ó kọ́kọ́ fún mi ní role kárátà tó yẹ pé mo jalè nínú ayé àwa ọkùnrin ó ní Bileda oníṣẹ́mọ́rò tẹ́ máa play mo ní mi mọ̀ ó ní wọn máa kágbádá sí yín lọ́rùn ẹ̀yin lórí àwọn olè yẹn ẹ máa gbé bọ̀ dání ó dẹ̀ ṣe ń gbà ẹ̀ kó tó di pé àṣewàsó ni mo ń sọ before wàsó ṣé wàá rí ìjọ kejì tí mo ní mo kun nǹkan sójú mo lọ ṣe babaláwo yẹn mo wá dẹ́nà náà ilẹ̀kùn Fúnkẹ́ kó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  tani ẹ wíṣà èmi ìṣẹ́dítọ́ sílẹ̀kùn bá mi kọ̀ dọ̀bálẹ̀ màmí ṣàánú mi màmí ṣàánú mi màmí jọ ṣàánú mi ìgbà tí Fúnkẹ́ máa dáhùn Fúnkẹ́ ní Bileda Adébáyọ̀ ìyẹn ṣe àmọ́ pé Sodiq Adébáyọ̀ ló pè mí síṣẹ́ Bileda Adébáyọ̀ ní màmí ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ kíníkan ó àṣemọ́ṣá bẹ́ẹ̀ mo ní torí Ọlọ́run kíníkan ní ẹ má bẹ̀ wọ́n ẹ má ṣe kíníkan gbàgbé lónìí Bileda kọ́kọ́ máa lọ náà mo kọ́ fẹ́ mo fẹ́ ẹ má wọrí ẹ ṣe àkọ́kọ́ jáde tilẹ̀kùn mo ṣàtìlẹ̀kùn yẹn mo wá lọ pé ta ni next person tí mo lè pè tí mo tún lè pè Ọlọ́run o mo kàn lọ sí ẹjọ́ bo ní Fẹ́mi sùn wọ́n ní yàrá báyìí ló wà n bá lọ sẹ́nu ọ̀nà ẹ̀ mo kànlẹ̀kùn gbẹ̀gbẹ̀gbẹ̀ ìgbà tí Fẹ́mi ta ni ẹ mo lè mi ni Bileda ni ìgbà tí Fẹ́mi máa ṣílẹ̀kùn same thing tó jáde lẹ́nu Fẹ́mi ni pé Bileda Akíndélé wàhálà wà o èwo tún ní Bileda Akíndélé n bá di lẹ́sẹ̀ pé Fẹ́mi you are the only person tó lè bá mi bẹ fún Fúnkẹ́ Akíndélé lónìí a máa ní sùúrù ni o a máa mọ́ta máa ṣe ni o a máa bá sọ̀rọ̀ ni o to cut the story short inú Ọlọ́run ṣe ìyanu ní location yẹn
Fúnkẹ́ ṣàgbọ́ ṣe believe pé nígbà tí wọ́n gbọ́ tó gbà everybody gba àwọn bọ̀dá abẹ́ láàrin everybody gba àwọn crew member Mọ̀rúfádà irọ́ everybody ṣàbẹ̀bẹ̀ ìgbà tí mo wá lọ wẹ̀ tí mo máa wọṣọ ṣe believe pé kó tó nípa àbẹ̀rẹ̀ lókùṣẹ́ mi náà ti lọ ra àwọn glasses kọ̀ọ̀kan ṣe mọ̀ pé character yẹn funny character ni ṣọ́rọ̀ mi yẹ mo ti wò pé tí bá wà lábúlé nǹkan báyìí ni máa wọ̀ ṣe mọ̀ tí wọ́n bá gba script bóyá bíi a month to that location wà á ti wà into that character òun ni mo fi sọ́lẹ̀ pé wípé àwọn colleagues wa tó jẹ́ pé tọ́pẹ́ra wọn ní actors èmi ìwo ló gba script tó mọ tó fẹ́ ṣe because mo ń sọ àwọn ọ̀rọ̀ yẹn wọ́n á máa bínú tí bá dárúkọ Fúnkẹ́ Akíndélé nǹkan tí mo lẹ̀ lára Fúnkẹ́ pọ̀ Fúnkẹ́ jẹ́ kí n mọ̀ wípé tó bá kó script mẹ́wàá fún ẹ script mẹ́wàá yẹn òun láti wà nínú character ó dàbí ìgbà tí o bá ka novels wàá máa ṣe bí ìgbà tó yẹ pé òun ka newspaper lójoojúmọ́ wàá lè fi wà nínú character yẹn so ìyẹn ló wá mú mi wà nínú character yẹn tó pátápátá tí mo fi wọnú character yẹn tí mo fi ríra mi rí pé àṣẹ tí ibà ṣe báyìí máa jẹ lọ so bó ṣe wá dára ìgbà tán tí mo bẹ̀bẹ̀ tán èmi ti ra glass mo ti ra white mo ti ra blue mo ti ra red lóríṣiríṣi mo yẹ wọ níkà nìyẹn n bá tún gbé kan sójú láàárọ̀ mo ṣe ń ṣe báyìí gbogbo ta ní iwájú Nari King mo ti ń fẹ̀gẹ̀ pé lead ni mo ń play bí Fúnkẹ́ ṣe ní kọ́ wá pè mí wá ní so ó dà pé ẹwà ìyàwó Àfíìsì Ẹniọlá ló wá pè mí Fúnkẹ́ bóyá òun ní mi ìrántí wọ́n ṣá Fúnkẹ́ ń pè mí mo dáràn mo yẹ tún pé yálà ò ní ẹgbẹ́ wọ́n lọ kíní yóò gbọ́dọ̀ bọ̀ bí mo ṣe déwájú ẹ báyìí ló bá tilẹ̀kùn ló ní Mr. Abileda mo ní yes ma ó ní ẹ gbàdúrà ó ní mo fẹ́ kẹ́ ẹ máa gbàdúrà ó lẹ́yìn tẹ́ ń play lead ẹ ṣakọ Mr. Abileda akọ̀wò lẹ́ ń ṣe ẹ ti mọ kó tẹ́ fẹ́ ṣe ṣakọ ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà Fúnkẹ́ ń gbàdúrà oh my God ní ìgbà tí kó tó di wípé a lọ sí location Wàsó Fúnkẹ́ máa wọ inú yàrá ọ̀dọ̀ wa àwa bíi mẹ́ta là ń sùn Dérelé kan náà Dérelé Ẹ̀dùn àjọ wà ń bẹ̀ lọ́dọ̀ Fúnkẹ́ because Fúnkẹ́ kó àwọn èèyàn mọ́ra DJ Smino àjọ wà ní ọ̀dọ̀ Fúnkẹ́ ló wà òun ló DJ nínú Wàsó náà àjọ wà káàpù yẹn nínú ilé yẹn ni àjọ máa wà wọn máa ń lọ a máa ń bọ́ta a máa ń lọ accommodate àwọn èèyàn kan kì í ṣàwà nìkan èrò pọ̀ tó jára àta so ilé yẹn ni Fúnkẹ́ láti ọmọ kan máa wọnú yàrá ọ̀dọ̀ mi ni Mr. Abileda màá ní ẹ ń sùn ẹ dìde bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ní orúkọ Jésù agbára Fúnkẹ́ ń gbàdúrà no Fúnkẹ́ ń gbà torí pé wọ́n ní ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa ń jọ mo kọ́lọ̀ bá ń forí jì mọ́mì Fúnkẹ́ kọ́lọ̀ bá ń forí jì àmì mo mọ fún mọ́mì Fúnkẹ́ dáadáa oh my God tí wọ́n bá ń pèèyàn ní prayer warrior mọ́mì Fúnkẹ́ Akíndélé ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá wà nù lé pẹ̀lú mọ́mì Fúnkẹ́ Akíndélé mọ́mì ò ní sùn mọ́mì máa lọ from one room to another room wọ́n máa gbàdúrà wọ́n á mú rosary wọn dání wọ́n á gbé òróró góyà dání mọ́mì ò ń ṣe ẹni tó máa ń gbàdúrà tó máa ń ṣe ní orúkọ Jésù ní àgbà tí mọ́mì ni kó lajú kó máa wòran báyìí kó máa wo fíìmù báyìí mọ́mì á máa lọ wọ́n á máa bọ̀ wọ́n á dẹ̀ máa wo iye aago kan 2 3 4 5 mọ́mì ṣì ń gbàdúrà lóru bẹ́ẹ̀ ni mọ́mì á dẹ̀ máa sọ fún yín wípé ẹ̀yin ọmọ yìí ẹ máa gbàdúrà ẹ má sùn ìjọ kan ní mọ́mì sọ fún pé Bílédà ìwọ tó fẹ́ play role báyìí Wàsó máa sùn máa gbàdúrà ẹ jẹ́ tó sọ fún yín mo rántí Fúnkẹ́ travel náà ni ó wá Fúnkẹ́ wá ní kó mú mi kúrò nílé ní Ìkẹjà kí n máa bọ̀ wá sí Èbúté Mẹ́ta lọ́dọ̀ mọ́mì ẹ̀ mo ṣe wà lọ́dọ̀ mọ́mì dẹ̀ street gan mọ́mì jẹ́ nìkan tó alákọ̀wé ni wọ́n tó bá ti wrong wọ́n máa correct brain yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ mo ṣe wà nulẹ̀ kí ni ẹ ṣáà ṣe mí pé I want to go out nọ́ọ̀sẹ̀ lọ náà ìgbà tó kì í ṣẹlẹ̀ wọ̀n bọ́ta ọkọ̀ dó sẹ́nu géètì gbogbo orúgbọ́n mi ti kún wọ́n ní mi gbọ́dọ̀ gẹrun ọkọ̀ dó sẹ́nu géètì báyìí ni mo ní I have to go out mo fẹ́ ṣeré lọ Èbúté Mẹ́ta mo wà yìí mẹ́rin kò jìnnà sọ́dún fákàkọ̀ọ̀sì náà jẹ́ ń ṣeré lọ mo ṣe múra tó sí mo wẹ̀ tán mọ́mì ní ibo ló dà mo ní mọ́mì mo fẹ́ ṣeré jáde ni mọ́mì ní Bílédà wọ́n ní o má ṣeré jáde wọ́n ní o má lọ́bì kankan oòrùn gbọ́dọ̀ máa pa ojú ẹ̀ fún kárátà tó fẹ́ play kò pẹ́ báyìí bí mo ṣe jókòó ní Fúnkẹ́ bá pè wọlé Fúnkẹ́ Akíndélé Mr. Bílédà ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń yọ mọ́mì mi lẹ́nu kí ló tẹ̀ mi yọ mọ́mì lẹ́nu mo ní mo fẹ́ ṣe jáde níbo lẹ́ ń ṣeré jáde lọ kí ló ṣẹlẹ̀ bá ní
n tó ṣẹlẹ̀ ní wípé TV tó wà nítorí yàrá Fúnkẹ́ lọ́dọ̀ mọ́mì gangan lèmi wà wọ́n ti set ibẹ̀ yẹn fún mi already mo wá ní TV tó wà nínú yàrá yẹn ò ṣiṣẹ́ Fúnkẹ́ níṣẹ́ yẹn ni mo ní then ọ̀dọ̀ mọ́mì ò dàbí ọ̀dọ̀ tiẹ̀ ní Kẹjà tó yẹ pé iná máa ń wà 247 lónìí ṣé yẹn ni ṣe believe pé níjọ́ yẹn wọ́n gbé TV mi dé tuntun. Wow. Mọ́mì ní generator ìjọ yẹn wọ́n tún gbà another generator mi wá. Wow. A lọ ra deep freezer kan kékeré báyìí ni àwọn portable wọ́n stock oúnjẹ sínú ẹ̀ fún mi ni. So Fúnkẹ́ ní Bílédà what next ṣé kò sí nǹkan kan mọ́ mo ní kò sí nǹkan kan mọ́ báyìí pé ntí mo nídìí meanwhile èmi fẹ́ lọ gbòòrò mo fẹ́ kọ́ sí gbòòrò ni mi ń dẹ gbọ́dọ̀ bọ́ọ̀ta torí face mi torí gbogbo kíní scrub yẹn Fúnkẹ́ ti rà fún mi already tí mò ń lò so kẹlẹ̀ mọ bí character yẹn ṣe bó ṣe take time tó mo tún rántí ìjọ tí Tóyìn Ayémákù Tóyìn Ayémákù tó bá mi lóòótọ́ kan nínú Kòròdú bó ṣe bá mi lóòótọ́ sọ̀rọ̀ nípa Wàsóyì náà ni Tóyìn Ayémákù ó make statement kan tí mi ò lè gbàgbé ó ní gbogbo yín ó ní ẹ̀ ní believe pé in 10 years come kò ní sí producer kankan tó máa lè sọ wípé òun fẹ́ ṣe nǹkan báyìí fún èèyàn báyìí mọ́ tó máa lè múyàn ẹni tó ń play character bóyá ó ń ṣe comedy àbó ń ṣe babaláwo tó máa lè sọ pé òkè òun fẹ́ mú ẹni yìí òun fẹ́ sùn ìṣẹ̀ sórí character báyìí ó ní kò ní sí òun fẹ́ rebrand ẹni yẹn ó ní kò ní sí ó ní in 10 years ó yẹ fún Tóyìn Ayémákù sọ ó ní in 10 years come because ó kú kóhun náà kàn sọ́njọ́ ẹ pé òun fúnra òun sẹ́ òun ò lè ṣe é n tí Fúnkẹ́ Akíndélé risk ó fa lórí Bílédà yìí ó pọ̀ then mo tún wá mọ àwọn àgbààgbà òṣèré tí wọ́n sọ wípé why Bílédà fún kárátà yìí. Fún kárátà yẹn ẹ ṣe pẹ̀lú mi. ọ̀rọ̀ yẹn ti ẹ ṣe pẹ̀lú mi àwọn kọ̀mẹ́díà wà ń bẹ tó lè ṣe àwọn kan ṣe báyìí àwọn Sanyẹ̀rì àwọn Gọ̀lúgọ̀ àwọn Arejan àwọn Wálé Òkúnnù àwọn tó ń play role báyìí nìyẹn ó ṣe àwọn Ìjẹ̀bú ó ṣe wá jẹ àwọn Òkèlè ó ṣe wá jẹ Bílédà. ọ̀rọ̀ yẹn di gbọ́n mi sí no during that period ọ̀rọ̀ yẹn di gbọ́n mi sí omi ò tó gbọ́n mi sí omi ò tó gbọ́ bọ̀ Fúnkẹ́ dúró lórí bó ṣe dúró ó insist pé àníṣe ẹni tó máa play role yìí ni. nǹkan kan ò dẹ̀ níyẹ̀. nǹkan kan ò dẹ̀ níyẹ̀ tá a fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tá a fi parí ẹ̀. but ó wá náà pé àwọn village people fẹ́ máa. ọ̀rọ̀ yẹn ò yé mi bẹ́ẹ̀ bí náà ṣáà wò pé Ọlọ́run wà ń bùbá ẹ̀ tó jókòó tá a fi parí iṣẹ́ yẹn alihamudulilayi Fúnkẹ́ dúró tán ni mo dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Lasco film mo dúpẹ́ lọ́wọ́ Osmond náà kọ́lọ́n bá fọ̀rọ̀ kẹ́ Àmín. mo dúpẹ́ lọ́wọ́ Osmond náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan náà tó yẹ pé inú wọn dùn sí tó wò pé no ó láti lọ báyìí torí pé nígbà tí location yẹn ní Ìyá Rainbow ti sọ fún mi wípé Bílédà ìjọ tí bá rí ẹ tó kó lẹ̀kẹ̀ sọ́rùn tó o bá ṣe babaláwo ìwọ ló fáìn báyìí adẹ̀ ti wà ńlẹ́ kí mo ti dọmọ olówó ń gbà yẹn mo ti ń ṣèṣe olówó ìwọ ló rí báyìí ìjọ yẹn náà location yẹn náà ni Òṣòdì Òkè ti sọ fún mi pé Bílédà ìjọ tó o bá tún play role babaláwo àṣọ ò dáa báyìí location yẹn náà ni àǹtí Péjú Ògúnmọ́lá ti sọ pé Bílédà ìwọ rèé Olúwa máa ṣe location yẹn náà ni Múyìwá Adémọ́lá ti ń sọ fún mi nínú limousine tá a fi ṣiṣẹ́ pé Bílédà ó wò mí látòkè délé wa inú súùtù mo wọ súùtù ni pé Bílédà ìwọ rèé Bílédà wẹ́ òun ti sọ fún gbogbo àwọn tó kù náà pé kó lọ sí skul gbogbo yín ẹ padà sí skul tẹ bá ń ṣiṣẹ́ yìí ẹ fìwé kún iṣẹ́ yìí kẹ́ lè mọ̀ wípé bí location yẹn bó ṣe ní wéètì tó even day one ṣe Wàsóyì ṣe believe pé àfikàlà fẹ́ ṣiṣẹ́ ń bí ibi tí mo ti lọ tọrọ omi ọyàn láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe believe pé Fúnkẹ́ dẹ̀ kú omi láti fẹ́ lọ ṣiṣẹ́ ó dà pé kéèyàn ó lọ sí bíi máìlì 5 kan ó lọ sápamọ́ kí ni Fúnkẹ́ ń ṣe. kí ló ń ṣe. Fúnkẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ó doríkodò ọ̀tá ẹ̀ ń sunkún wípé ṣé òun ò fẹ́ waste owó Fúnkẹ́ ò sọ fún mi o mi ò mọ anything ṣe mọ̀ kẹ́mi one set àwọn èèyàn ló sọ fún mi pé Bílédà etí ẹ̀ mélòó ọmọbìnrin yìí wà ní ibi tó jókòó sí tó ti ń ṣe báyìí o mọ nǹkan tó ń ṣe o má dojú tì o mọ nǹkan tó ń ṣe o wọ́n lọ bá mo ṣe fẹ́ ṣe wọ́n lọ
nígbà tí mo ti wá wọ aṣọ tí mo wọ gbogbo ẹ̀ tán ṣe rí nígbà tí wọ́n pe action bla 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 kìdíkan àti tọ́ ní kí n sọ àti tọ́ ní kí n ṣe àti character tọ́ ní kí n ṣe mo kàn ṣe gbogbo ẹ̀ ṣe nígbà tí ta máa ya wáìdì yẹn tó ta máa ya close ọba ẹ̀ àwọn ọmọ tó wà lábúlé yẹn báyìí pariwo wàásù omi ọyàn ṣe nígbà tí máa tajú kan tí máa rí Fúnkẹ́ mo kàn rí tó smile ni mo ní orí mi ò mà gbà orí mi ò ṣe o ẹlẹ́dàá mi ò mà ṣe o Ọlọ́run ó ṣe o olùkọ́ mi ló rẹ́rìn inú mi dùn o tí ó ṣe mọ̀ kẹ́lẹ̀ mọ̀ wípé bí location yẹn bó ṣe heavy tó because wàásù gbà tá a ṣe wàásù mi ò ní purọ́ fún yín wàásù jẹ́ nǹkan tó yẹ pé millions of naira ní Fúnkẹ́ fi ṣe mi mọ bó wà àti Olasco ṣe o mi ò mọ o ṣe mọ̀ pé marketer àti producer mi ò mọ I don't know but millions ni wọ́n fi ṣe torí pé wọ́n ti gbogbo nǹkan tí mò ń wọ̀ even sexy style ló wá gẹrun fún mi kẹ́lẹ̀ mọ́bi tó ṣe kí ní dé sexy style tó ń kọrin òun ló wá gẹ irun fún mi mo wọ mọ́tò eléyìí inú ilé pastor Ighodalo lálọ́ lò nínú Osborn Estate so kẹ́lẹ̀ mọ́ bí ibẹ̀ yẹn ṣe lágbára tó so Fúnkẹ́ kò ń ṣe ẹnìkan tá a máa sọ wípé èèyàn kàn fẹ́ bu ẹnu ẹ̀ tẹ́lù àbẹ́yàn kan torí pé èèyàn ń fẹ́ ṣe nǹkan kan wiz Fúnkẹ́ Akíndélé because n tó ti ṣe lọ́jọ́ orí ẹ̀ níwọ̀nba èjì ẹ̀ yẹn tó ti ṣe tó ti achieve kìí ṣe pé achievement kan mo tún sọ tó ti build àwọn èèyàn àsìn tó ti wo pé eléyìí kò lè ṣe but torí pé ó wò pé a ṣe ó dẹ̀ dúró sórí ipò máa ṣe ẹni yẹn dẹ̀ ṣe látijọ́ tí Fúnkẹ́ ti mèdè àwọn èèyàn Fúnkẹ́ ò ever mi ò lè sọ ẹ jẹ́ kí n sọ pé kò ever regret pé tẹ̀mí mọ̀ o òun lè ní o but tẹ̀mí mọ̀ Fúnkẹ́ ò ever regret pé òun regret lórí ẹni báyìí pé kí ló mú mi sọ pé mo ṣe pé náà abẹ́rẹ́ ayé ẹni yẹn bó ṣe rí torí pé kò sẹ́ni tí Fúnkẹ́ made láyé yìí tẹ́ni yẹn ò tí ò go viral tí ò lọ kó fi ẹ tó sọ pé tó bá sọ pé ìwọ ló máa play role yìí sẹ tí Fúnkẹ́ Akíndélé bá gbé ẹ sí role yẹn tó bá sọ fún ẹ pé ẹ mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o that is Fúnkẹ́ Akíndélé àyànmọ́ kan ni àkàndá èèyàn kan ni. gbogbo wa la ti gbọ́ bí story Wàzó ṣe lọ bí gbogbo casting yẹn ṣe lọ the pre-arrangement before the main shoot gbogbo ẹ̀ bó ṣe lọ ṣe rí i pé kò kí n ṣe nǹkan kékeré now Wàzó kí ni experience yín before kí Wàzó tó jáde because ìgbà tí ẹ ṣe Wàzó yẹn tán promo Wàzó yẹn lásán táwọn èèyàn rí as in ògo yín wá búyọ gan just the promo fíìmù ò tí ì jáde pé wọ́n kàn release promo lásán akọrin lásán Wàzó lọ́tún Wàzó lọ́sì everywhere burst kí ni experience yín before Wàzó kí ni experience yín after Wàzó as a person as a popular person now. ṣe rí ẹ jẹ́ kí n dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ fọlọ́run. ṣe rí àkọ́kọ́ náà fún question tẹ́ bèrè yẹn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé èjìká ni Fúnkẹ́ Akíndélé tí kì í jẹ́ kẹ́ wù jábọ́ alẹ́ ni tó bá ṣe nǹkan fún ẹ jẹ́ kí n sọ pé who you help who you help Fúnkẹ́ Akíndélé help èmi lèmi ṣe ń praise Fúnkẹ́ Akíndélé all the time tí wọ́n bá béèrè nípa Fúnkẹ́ Akíndélé kò sẹ́dá tí ò kì í jà kò sẹ́dá tí ò kì í ṣe ní nǹkan kan misunderstanding lára wọn Fúnkẹ́ Akíndélé tó ṣe fún mi lèmi ń sọ ṣe rí kó tó di wípé Wàzó jáde tàtíkọ́ tó ti kọ́kọ́ jẹ́ first thriller tí wọ́n gé fún Wàzó oh my god ṣe mọ̀ pé during that period gangan ni BRT ṣẹ̀ṣẹ̀ jáde ṣe believe pé wọ́n ń play promo yẹn nínú BRT. yeah iná rèé ṣe believe mo ní àbúrò kan obìnrin ni ó wà nínú BRT ó ń bọ̀ láti ibi iṣẹ́ ó wá wo thriller yẹn àwọn èèyàn wá ń sọ̀rọ̀ nínú BRT yẹn pé máa yí rèé kíní kan rèé tó máa ń ṣe babaláwo kíní kan ó níbi tóun wà ó dẹ̀ ń kàún lára pé kóun sọ pé ẹ̀gbọ́n mi rèé ó ní but òun ò lè sọ tóun bá sọ èèyàn mélòó ló fẹ́ gbà ń gbọ́ nínú mọ́tò yẹn pé ẹ̀gbọ́n òun rèé èmi kò mọ̀ pé thriller yẹn ti wà nínú wọ́n ń wò nínú BRT mo kàn gbọ́ táwọn èèyàn sọ pé ó wà nínú fíìmù mo wá rántí ìjọ́ kan mo lọ ṣiṣẹ́ lájà bí mo ṣe mo gorí omi ni bí mo ṣe ń bọ́lẹ̀ ní gẹ́tì yẹn tí mo gbé báìkì
mọ́tò kan wà ní ẹ̀yìn ló wá ṣe pí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  ọlọ́kadà ṣáà sọ pé kí ló ṣẹlẹ̀ kíní kan kíní ẹ̀dẹ̀ kọjá ẹ̀ẹ́dẹ̀ fòmù ṣáà sọ pé má wọrí tiẹ̀ o má wọrí o ṣáà jẹ́ kára máa lọ o ṣáà mo bìlí pé lady yẹn ó wá cross ọ̀kadà yẹn mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ ló bá ní wàásù má wàásù rẹ̀ má ó ní ahẹ́ ó ní mo sọ́nà ó ní mo ṣẹ̀ṣẹ̀ wo polówó yẹn ni ẹ̀yin kọ́lẹ̀ má ṣe bá láwọn ẹ̀yin náà lè pèrè mo ní yẹn ó ní ojú yín ó lè wá jọ the bank nínú fíìmù yẹn mo ní ọlọ́run ni ṣáàbí pé bàtí máa fi dé location yẹn àwọn èèyàn tó ń sọ filẹ̀ wàásù kìíní kan ṣáàbí pé kó tó di pé fíìmù yẹn jáde trailer yẹn promo yẹn àwọn èèyàn ti kọ́kọ́ wò lọ wọ́n ti jẹ́ lọ kó tó di pé fíìmù jáde so mo ti ń jẹ́ wàásù yẹn already kó tó di pé fíìmù jáde bẹ́ẹ̀ ni. Báwo làwọn èèyàn ṣe ń receive yín as in no reaction ṣe pé reactions àwọn èèyàn ni wípé how come ẹ̀yin tẹ́ like ẹni tó ń ṣe babaláwo how come báwo lẹ ṣe wọ suit ẹ wo bí tẹ́ ti ṣe gbá dẹ́ni ibi tí mo ti sọ pé tí Fúnkẹ́ Akíndélé ti pè mí nínú thriller yẹn tó sọ pé wàásù tí mo ti ní pẹ́ẹ́nẹ́ sọ̀rọ̀ ibo ló ti ní wàásù even ìgbà tí mo dágbo Pasuma ǹjọ́ kan èyí tó máa fi kì í bí pé kìnnìkan ló wá ní kó mẹ́ ibo ló ti ní wàásù pẹ́ẹ́nẹ́ sọ̀rọ̀ ibo ló ti ní wàásù ìgbà mo ti sọ ọ́ pé ó lọ fà o ṣé mo ìjọ wẹ́dì Sanyẹ̀rì ìjọ ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ bólórin ṣe mórin sẹ́nu nìyẹn wàásù kìnnìkan mo rántí ìjọ ẹ̀ náà lábẹ́ láàrin ọ̀gá wa tó ráwọn ọlọ́dúnrẹ́ ti fíìmù ìjọ pè mí pé bílẹ́dà ó ti dá báyìí lọ́ba mẹ́nẹ̀sí wa ẹnẹ́sí ni màá gbà lọ́wọ́ ẹ̀ ìjọ ẹ̀ mo fẹ́nẹ́ sílẹ̀ náà sẹ́mọ̀ gbogbo inú ìjọ kìíní Sanyẹ̀rì yẹn bí occasion yẹn bó ṣe lágbára tó wàásù kó tó di pé fíìmù yẹn jáde kankan so àwọn èèyàn ti ń like seriously àwọn èèyàn ti ń pè mí bẹ́ẹ̀. My God. Yeah, àwọn èèyàn ti ń pè mí bẹ́ẹ̀. Ní industry gbogbo wa la máa ń ní challenging experience wa kí ni challenging experience yín tó jẹ́ pé bóyá èèyàn kan ló ṣe fún yín ni o bóyá junior colleague bóyá senior colleague tó jẹ́ pé ẹni yẹn nǹkan tẹ́ni yẹn ṣe tẹ́ bá rántí ẹ lè gbàgbé mọ́ láyé kíní yẹn dùn yín débi gẹ́ what is that challenging experience? ṣe rí èmi náà mo dúpẹ́ fọlọ́ irú ẹ̀dá tí mo jẹ́ tọmọ kékeré bá ń bọ̀ sí ó kí mi kò kí mi you are welcome even mo rántí ìgbà kan tí àwọn èèyàn máa sọ pé everybody ló kàn máa pè é wá so everybody ló máa pè é lọ́wọ́ àwọn ọmọ tó ń ṣe kíníkan àwọn ọmọ tó ṣe ń bọ̀ kíníkan yìí ò kàn even dórí ọmọọṣẹ́ tọmọṣẹ́ bá tẹ̀lé mi lọ sí location ṣe believe pé bẹ́ẹ̀dì tí wọ́n fún mi tí mò ń sùn sí location lọ́ máa sùn. bí ta bá ń sọ̀rọ̀ nípa challenges téèyàn ní nídìí iṣẹ́ yìí challenges pọ̀ ṣeré mi náà ẹ̀dá tọ́lọ́run dá mi ní wípé mi ò mọ̀ kọ́ ọmọ kan ṣe ń bọ̀ tó bá ti dé you are welcome mi torí pé àwọn ọmọọṣẹ́ mi gan tí mò ń mú lọ sí location tí mò ń kó lọ sí location bó ṣe tó 4, 5, 6 yẹn orí bẹ́ẹ̀dì tí wọ́n bá fún mi kí n sùn ní location tó fún mi lóòótọ́ àjọ ń sùn ni my own is ẹ lọ wẹ̀ o tí bá ti lè bọ̀ mo fẹ́ bá ti lè wẹ̀ tán mo ń jáde lọ but táwọn bá ti kọ́kọ́ wẹ̀ ṣe mọ̀ pé àwọn ti stand by tẹ́mi bá máa fi wẹ̀ tí bá máa fi jáde tí bá máa fi wọṣọ iṣẹ́ ti yá nìyẹn but ṣẹ́rí challenges tẹ́mi fẹ́ sọ ń pa ẹ̀ ni wípé ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ ó yìí ń ṣẹlẹ̀ nìsín á dẹ̀ tún máa ṣẹlẹ̀ èmi fẹ́ pálárọ̀ wà ní àbí kí n put ẹ̀ báyìí pé mo fẹ́ bẹ̀bẹ̀ ṣẹ́rí gbogbo àwa tá a wà nídìí iṣẹ́ yìí tá a ṣe ń bọ̀ upcoming tá a ṣe ń bọ̀ tá a mọ̀ wípé orí lórí olórí ni ọ̀gá lẹ́ni yìí ẹni yìí ti wà tipẹ́ mi ì fẹ́ mọ tí ẹni yẹn fẹ́ sọ fúnyàn lórí fóònù tó bá ti ń pèyàn fún anything ẹ jẹ́ kí a máa fún ẹni yẹn ní audience ká máa response sí ẹni yẹn àwọn ọmọ kan wà mi ò ní dárúkọ anybody tẹ́ bá sọ fún mi pé ọ̀gá mi kan dẹ̀ wà mo fẹ́ ṣe shout out fún ni o but kì í ṣe lọ́fẹ̀ẹ́ o ìwọ̀nba nǹkan tí mo ní lágbára máa ṣe fún ẹ wàá kàn máa gbọ́ tó máa ní èmi ò kì í ṣe shout out mi ò báyọ̀ ṣe shout out but tí bá dẹ̀ máa ṣe shout out máa gba bí 500,000 naira 500,000 bílẹ̀dá ló sọ̀rọ̀ wàásù á gba 500,000 naira so ẹsẹ̀kẹsẹ̀ mi ò ń jà ó ti challenge mi nìyẹn èmi á wá jẹ́ kó mọ̀ wípé àwọn tọ́jú ẹ lọ tọ́jà àǹtí ẹ tọ́jà yàrá yá ẹ nídìí iṣẹ́ yìí ni màá gbéṣẹ́ yẹn fún tọ́jà máa ṣe. Madam Ṣadé ò tí ì ku ìyá nìyá yẹn Àbẹ̀ní mi ìyá ni
ìyèrè kò kú dẹ̀ ní kú ìyá nìyá yẹn ẹ mọ̀ àwọn Jaiyeku ti wà ń bẹ́ẹ̀ tí wọn ò tí ì kú àwọn àǹtí làwọn àǹtí yẹn aṣẹ́wó tó re Mẹ́kà wà ń bẹ́ẹ̀ àwọn àǹtí làwọn àǹtí yẹn àwọn tó jẹ́ pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ wọ́n máa gbọ́ àwọn fàlíwèrè pé wà ń bẹ́ẹ̀ àwọn ìyá wọn Wùmí àwọn àǹtí Wùmí wà ń bẹ́ẹ̀ ìyá èmi á jẹ́ kó mọ̀ pé àwọn tó ju ìyálà ìyá ẹ lọ ni màá gbé iṣẹ́ yẹn fún àwọn sísítà ẹ àwọn Bísọ́lá Badmus wà ń bẹ́ẹ̀ wọ́n wà ń bẹ́ẹ̀ tó dúró digbí tí wọn lọ́bì kankan àwọn Wùmí Ajíbóyè àwọn èèyàn àwọn Fẹ́tí Àbálògún àwọn èèyàn wà bẹ́ẹ̀ àwọn Wùmí Toríọlá àwọn èèyàn wọ̀ tọ́pọ̀ rẹpẹtẹ kì í ṣe wọ tó believe pé ókè o torí pé wọ́n fi ẹ́ play ọmọ oníròbo àbọ̀mọ aláta o ti wá ń gapá kò sẹ́ni tó lè pè é fẹ́ anything kò sẹ́ni tó lè pè é fẹ́ ní kankan ókè tó bá ti pè é tó bá tún ẹ pé o lè gbé kọ́ ọmọ èmi ò ń báyọ̀ jà sí o tí bá tún padà rí ẹni yẹn lókè ọ̀fẹ́ ọmọ ìyá mi ṣe wà òkè báwo dẹ̀ níṣẹ́ báwo ni gbogbo ẹ̀ Ọlọ́run á gbàdúrà wa that's it but téèyàn bá challenge mi if kò bá jẹ́ ọkùnrin àwọn ọkùnrin náà ń ṣe o ẹni ọkùnrin tèmi bá pè ó nídìí iṣẹ́ pé hello afẹ́jọ́ ṣe nǹkan báyìí ó fẹ́ bá mi ṣe nǹkan báyìí tó bá ti lè tún pè kí n rọlé tó bá ti ignore kàn yẹn máa lọ síbi tó ga jù lọ ni. ìgbà tí mo pe àwọn kan tí wọn ò bá mi tí mo pè wọ́n fún ṣàtàtọ̀ ọ̀gá mi náà ni ẹ bá mi ṣe ṣàtàtọ̀ báwọn ní àwọn ò lè ṣe ó dẹ̀ pé Ọlọ́run máa kú iṣẹ́ o mo kàn pé ní ìjọsìn ni bàbá mo wà location kan lọ kíníkan mo tún pè nígbà tó tún yá bàbá mo ṣe ń kúrò níbi kíníkan ṣùgbọ́n jọ́ tí níyì máa ìgbà tó máa ṣe wọn ní bàbá ẹ má wọrí ẹ má rí sí ó dẹ̀ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ó jù sí mi. Mustapha Ṣọlágbadé ṣe mọ̀ pé ń sìn kò sí Nàìjíríà mo ti relocate mo ń sọ bí 5 years back Mustapha Ṣọlágbadé jẹ́ nìkan tó jẹ́ pé tó bá mọ̀ pé nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ tó bá mọ̀ òun ló máa pè fúnra ẹ̀ ìgbà tí mo bí lásìmọ̀ mi Mustapha ló ń pè mí náà Mustapha Ṣọlágbadé ẹ fa bàbá ìjọ òní kó mọ àìjọ Monday ni bàbá ó fà bá láyé máa ṣe yẹn náà ó dà ẹran dẹ̀ tí wọ́n sin àmà ẹran bíi oní bíi 100 kan elétì kan ok bàbá iye tẹ́mi ní nínú ẹwọ́ ẹran ẹni o màá sẹ́ndí ẹ ti gbà bàbá a sì máa ra drink náà àwọn drinks oríṣiríṣi kí ni kankan dó òun bọ̀ òun ò ní wá o inú ẹ náà nǹkan tó òun ní ni. mi mọ̀ bóyá ń gẹ̀ẹ́tì mi so èmi ò ní bá anybody jà àwọn tó ju ẹ lọ lèmi máa gbéṣẹ́ yẹn fún torí èmi náà bàjẹ́ torí táwọn yẹn náà bá pè mí mo gbọ́dọ̀ sáré dìde sọ̀rọ̀ wọn. Now this program basically is we call this program Unscripted with Jeff. Program yìí kì í pọ́nléwé a máa ń wí kónkó lójú ọlọ́rọ̀ ni ó dà pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí you are actually trying to drive at someone tálẹ̀ ní tí ẹ̀ ń sọ gangan because you say it's straight up. a máa ń wí kónkó lójú ọlọ́rọ̀ ṣẹ̀dẹ̀ rí tí ẹkùn bá ń bú ramúramù nínú igbó ẹran kókó bá jẹ́ kéékèèké wọ́n máa ń ṣe kíni wọ́n máa sáwọ̀ gbé ni èmi ò dúró lórí ẹnìkan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ṣe believe pé tí àwọn tí mò ń sọ yìí bá wo program mo sọ pé tí bá kà wọ́n ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá ẹ̀wọ́ bí tí mo dé kí wàá tún mu ní 11 12 13 14 15 16 17 18 19 20 ṣe pé wọ́n pọ̀ ó ti lọ fà ṣe pé lọ fà tẹ́mi bá wá wà ní way back tí mo bá wò pé ìgbà kan mò ń lọ sóṣogbo ṣe mọ̀ pé wọ́n máa ń pe mọ́tò kan ní 18 passenger kọ́lọ́ bá ń foríjì Murphy Àfọlábí tá a bá ń lọ ṣiṣẹ́ lóṣogbo gbà yín la máa ń ṣiṣẹ́ nugbó dáadáa tí bá jókòó ṣe mọ̀ pé èèyàn mẹ́rin ló ń gbéra wọn a máa lápò ara wa lórí síìtì kan àwa mẹ́jọ ń bí ká tó dòṣogbo ní stopover rárá ní stopover tó bá bíi more than 10 times pajápajá ti mú everybody lẹ́sẹ̀ so tí bá rántí gbogbo yẹn màmá wa rántí pọ́ ọmọ kan wà ní iṣẹ́ tíátà torí pé wọ́n fi play role kan mo ní kó bá mi ṣe nǹkan ó ń challenge mi pé òun ò lè ṣe iye kan lòun má gbà màmá ronú mi ò lè tí bá dárúkọ èèyàn sìn mo gbọ́dọ̀ dárúkọ everybody látòkè délẹ̀ even tó bá gbàgbàlagbà òṣèré ni mo pè tó jágbàlagbà òṣèré ló sọ fún mi pé Bílédà nǹkan tó fẹ́ ṣe yẹn mi lè bá ẹ ṣe sẹ́ẹ̀ èmi máa jẹ́ kí máa sọ fọ́lọ́ máa sọ fún ẹni máa jẹ́ kẹ́ni yẹn mọ̀ wípé ẹni tó tún dáa jù ẹ lọ ni màá pè o torí gbogbo àwọn tó wà ní iṣẹ́ tíátà pátá àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ó ti débẹ̀ ni kò tí débẹ̀ gbogbo wọn lọ̀rẹ́ tèmi mi ò lólódì láàrin wọn mi ò bẹ́ nìkan jà mi ò dé bẹ́ anybody bínú but tó bá gbé wá if you gbé kò mí I will gbé kò you. If you come for you. If you come for me, I will come for you. Immediately. So ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tó pé àkùkù ní sọ̀rọ̀. Àìbáńtẹ́ bá sọ fún Bílédà kó ṣe ló máa ṣe. Kòkù ní ọmọ ń sọ dáadáa. Location náà bá pè sí ló máa ṣe jèrè. Even Bílédà ò ní charge yín. Ẹ̀kọ́ pé ó máa sọ báyìí. Kì í ṣe pé mi ò mọ ohun tí mò ń ṣe. But torí èní kan, torí ọ̀la. A ti ṣe àwọn kinní yẹn ní period kan. Àwa wò pé àwọn tá a ṣe fún náà. Nísìnyí náà tó bá dà pé ojú tiwọn náà ti yàn díẹ̀díẹ̀. Ó yá àbúrò mi, àjọ máa ṣe kọ́ra. Kì í ṣọ̀fẹ́ o.
nígbà tí mo ń pe ẹnìkan tó sọ pé ẹ̀gbọ́n mi ṣe tẹ́tẹ́ pè mí sí yẹn máa gba 300,000 naira per day 300,000 nìyẹn 300,000 naira per day ok àwọn kan tí fi láwọn fẹ́ máa gba 500,000 naira per day fine ó dáa ìdíṣẹ́ ẹni láti ń gapá láti ń sọ ẹni dìde ńlá but ìwọ tó fẹ́ gba 500,000 tó fẹ́ gba 300,000 kí ló ṣó ti béèrè lọ́wọ́ ẹni tó pè é síṣẹ́ pé kí ni character ẹ̀ kí ló fẹ́ wá interpret then tí script yẹn bá jẹ́ scripted ṣó o lè n tó wà nínú script yẹn ṣó o lè sọ jáde ṣó o lè get into ok o jẹ́ comedian ṣe olófẹ́ máa gba 500,000 naira per day wọ́n wá script iṣẹ́ fún ẹ scripted lèkìní fún ẹ ó wá débi àìrọ̀ o kì í ṣe bá ṣe máa ń ṣe nìyẹn náà ṣebí comedy ni ẹ má worry màá ṣe é sísìn màá ṣe nǹkan tí màá ṣe é sísìn ó ṣe nǹkan kan n tó ti mú ẹ sọ pé o fẹ́ gba 500,000 naira per day so definitely o ti mọ̀ kan tó fẹ́ ṣe professional ni ẹ tó bá fi page 1 page 2 page 3 sọ lines fún ẹ òun láti drop lines yẹn ni òun láti you say it with character and you get into the character wàá jẹ́ káwọn èèyàn feel ẹ pé ó wọ́ọ̀tì nǹkan tó ń ṣe mo mọ iye àwọn èèyàn wa tó máa gbé script fún tí wọn lè kà náà bí mo ṣe ní mò ń play role character babaláwo yìí tí bá rí anybody tó bá fún mi ní scripted tó gbé script fún mi tó bá kọ ọ̀fọ̀ lọ tó kọ àṣàmọ̀ èdè lọ inú mi máa ń dùn nítorí wọ́n ti challenge brain mi màá wá gbogbo èyí tó wà lọ́wọ́ mi ẹ̀ máa kó sẹ́gbẹ̀ẹ́ pé this is another thing eléyìí tó wà nínú bí yẹn ni màá sọ torí mo rántí ìgbà tí mo ṣe Kẹ́mi Adétìbà King of Boys. Yeah, next question mi nìyẹn. Yeah, King of Boys. Àǹtí mo kàn wà nulẹ̀ ni àti wà bẹ́ẹ̀ tó 11. Àǹtí Ṣọlá Ṣóbọ̀wálé kan pè mí ní Bílẹ̀dá ibo ló wà mo ní mo wà nílé. Máa bọ̀ wá bá mi sí máa bọ̀ ní National Theatre. Mo ní àǹtí ẹ wá gò lóru. Bílẹ̀dá wá bá ọmọbìnrin yìí ṣiṣẹ́ máa bọ̀. Àǹtí Ṣọlá a gbọ́dọ̀ kọ̀ ohun yín. Mo kàn wo ẹ believe pé mo mú ọmọ mi first one mi àwọn ọ̀nà mọ́tò bá ṣe lọ nìyẹn mo kó gbaṣọ babaláwo wọ́n ṣàní máa káṣọ bọ̀ mo kó aṣọ àti tí mo kó tí bá kà tí ò bá ṣe over 30 àṣẹ sí ẹyọ kan mo ń lọ ṣe nígbà tí mo máa fi dé tíátà lóru yẹn mo ti rí mọ́tò tó ti sùn lọ àwọn mọ́tò ńlá àwọn mọ́tò generator ẹ gbà mí àyà mi ti ṣe gbìgbì mo ti rí reminisce mo ti rí àwọn Àǹtí Ṣọlá Bílẹ̀dá you are welcome ló bá sọ fún Kẹ́mi Adétìbà I told you he will be here he can't ṣe kíníkan Àǹtí Ṣọlá mo wá sọ sọ́kàn mi Àǹtí Ṣọlá ṣáàtì yóò ti fẹ́ tọrọ mi bọ̀ ṣọlọ pẹ̀lú gbogbo òkúpẹ́ǹtì yìí wọ́n lo kámẹ́rà 4 àti go mo ní níbí lẹ́nìí ok mo wọṣọ wọn láṣọ yẹn fine wọ́n make up fún mi kíníkan Akeem onígbòǹgbò òun ní make up Akeem ti sọ fún mi náà Bílẹ̀dá ó ní bá ṣe máa ń ṣe ó ní bá ṣe máa mo ti rò pé kò sí wàhálà mo bọ́ sórí sẹ́ẹ̀tì yẹn meanwhile èmi ni mo jẹ́ babaláwo fún reminisce èmi ni mo fẹ́ ro lágbára mo ní ẹdìyẹ kan wà tí mo gbọ́dọ̀ fi ṣètùtù fún nínú ṣáà yẹn ok bọ́ ṣe pé action blablabla láti ibi tí wọ́n ti ní kí n jáde láti ẹ̀yìn ewé yẹn mo ṣáà débi pé mo máa débi ẹdìyẹ yẹn gbà mo fi ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe ṣẹ́bìlì pé end cut báyìí everybody dẹ̀ ń palẹ̀ mọ́ dẹ̀ ń lọ ẹjọ́ wọ́n ya see you kò sí close wọ́n ní kíni wọ́n ti yà lọ́wọ́ kọ̀ kámẹ́rà mélòó wọ́n ní kámẹ́rà mẹ́rin mo ní mo dáyọ̀ àìlàlà o. ó sì láwọn lines kan tí mo ti fẹ́. ó sì láwọn tí mo tún fẹ́ kùtì ibẹ̀ yẹn lọ ti sọ pé kò sí lines kankan mọ́ gbé tó drop yìí náà ti dó láti inú gbó tó ti ń pa ariwo bọ̀ tó fi débí tó fi lọ sọ́ọ̀tún tó fi lọ sọ́ọ̀sì kí ló tún fẹ́ sọ ṣó ti da ó ti da tí mo fi délé lóru yẹn náà. láàárọ̀ ọjọ́ kejì ni mo wálé ó dàpọ̀ àrọ̀jọ́ kejì ni mo wálé ṣe nígbà tí máa délé àyà mi ṣe gbìgbì ṣó ṣe dáadáa mo wá try láti pe Àǹtí Ṣọlá Ṣóbọ̀wálé pé ẹ ṣe wọn àná o ẹ ṣe gan mo dúpẹ́ o ṣé mọ̀ bí kéèyàn máa fọgbọ́n wà nǹkan ẹ ṣe máa o God bless you ma Àǹtí Ṣọlá ní Bílẹ̀dá ìwọ náà ò jẹ́ bẹ́ẹ̀ ọmọ mi ní ẹ̀ ò ń ṣèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n n tó ṣe fún wọn lálẹ́ àná yẹn ọmọ mi kúrò sọ yìí mo lè gapá tán bí tí mo lé ní ẹ pé thank you ma kíní kan gbà tá a máa kọ́ọ̀tù ọkàn mi wá balẹ̀ pé so mo ṣe dáadáa èmi rò pé mi ò ṣe dáadáa ni ṣé believe pé nígbà tí wọ́n máa ya King of Boys part 2 wọ́n pè mí ìgbà tó pè mí yes I'm available so date ìgbà yẹn ni EndSARS kọ̀pọ̀ wàhálà ti wà ńgbà yẹn wọ́n wá sọ pé wọ́n máa mú script wá fún mi dispatch rider mo wá ń lé sí nǹkan náà ni o lọ́tún mú wá wọ́n ṣe mú délé ọ̀dọ̀ mi mo ń kà á
mo rí pé Yorùbá nìkan ló wà ńbẹ̀ mo ti ṣe tàkọ́kọ́ Yorùbá náà ni King of Boys fíìmù yìí sinimá ní kíníkan mo wá sọ fún ìyàwó mi mo pè mo ní wá bàbá yìí máa sọ òyìnbó àwọn ní nǹkan tó wà ńbẹ̀ tó ní o sọ èmi nírọ́ sinimá ni ó ń lọ èmi náà fẹ́ sọ òyìnbó mo máa sọ ok ibi a lè sọ báyìí ibi a lè ṣe báyìí ibi o lè sọ báyìí ibi o lè ṣe báyìí ok ìgbà tí wọ́n pè mí pé ìjọba ìbáyìí èmi àti Reminisce máa pàdé o mo lọ mo tẹ̀sí wà mẹ́bẹ̀ẹ́ bí 5 days Reminisce ò tí show up torí wàhálà tó ń ṣẹlẹ̀ ensars ọ̀nà tí ń block gbogbo ọ̀nà ìgbà tẹ́mi ń lọ ọ̀nà sì free after ìgbà tẹ́mi dé location yẹn lé ọ̀nà ti rí bó ṣe rí ìjọ tí Reminisce ṣe àwàṣà àwọn méjọ ṣe lines so ó dà pé lady lines writer yẹn ó wà sọ fún mi pé sir nǹkan tó wà nínú bíi ni ẹ máa sọ ẹ lè sọ òyìnbó pé ẹ sọ bá ṣe kọ́ yìí o mo wá ní ok ṣé mo lè rí director mi ó ní no problem pé kí n lọ rí director mi so ma good afternoon ma kinikan I want to say my lines in kinikan in English in kinikan no problem if you can say it sir go ahead nǹkan tí Kẹ́mi Adé ti bá sọ ni pé if you can say it sir go ahead so on that song bàtà àmàyà wide gbam blah 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 if you ṣe kinikan if you do inú ọ̀fọ̀ mọ́ Yorùbá mọ́ gbogbo ẹ̀mí òyìnbó yẹn ń wọnú ẹ̀ òyìnbó yẹn ń wà ń bẹ̀. Meanwhile ìgbà táyà wáìdì tán àtúkọ̀ lọ sinmi bí i 30 seconds àbí bí ẹ débi 30 seconds lọ ṣe fàájì ìgbà tó yá a ṣe wá padà wá fún CUCU àtúnṣe same thing náà so òun ni mo ṣe ń sọ wípé mi ò nídìí àti dárúkọ anybody tí bá ní mò ń padà mò ń sọ fún anybody pé kinní kan challenges kinní kan mi ò nídìí ẹ̀ n tó o bá mọ̀ ní kí wọ́n máa ṣe lọ n tó o bá mọ̀ o bá máa ṣaṣẹ́wó nù fíìmù aṣẹ́wó ẹ̀yẹ tẹ̀tọ̀ mọ́ o dẹ̀ máa dúró wípé kì í ṣaṣẹ́wó yẹn nìkan ló máa ṣe o máa need láti má stigmatize ara ẹ sórí kárátà ẹyọ kan o máa switch níjọ́ kan irú nǹkan tí Fúnkẹ́ Akíndélé ṣe yẹn àti ìgbà yẹn á sọ pé ok èmi náà lẹ́yìn ìgbà yẹn náà mo ti ṣe fíìmù mo ṣe ẹ̀jẹ̀ tútù mo ṣọba ghetto lẹ́yìn tí mo mọ̀ wípé fine nígbà tí mo ti ṣe Wàsó ìtàn so mo lè play role báyìí mo lè ṣe character báyìí. Yeah. So now, my next question is gonna go like this. Gbogbo ala mọ̀ pé ẹ̀yin àti Murphy Afọlábí 5 and 6 ni ẹ wà dáadáa nígbà tí ó wà láyé kọ́lọ́n bá wa fọ̀run kẹ́ Murphy iwájú tó dojú kọ kọ́lọ́n bá wa réyẹ̀pẹ̀ burúkú kúrò lójú ẹ̀ ẹ̀yìn tó dẹ̀ filẹ̀ náà kọ́lọ́n má fi ọwọ́ àbùkù kàn. Kí ni relationship tó wà láàrin ẹ̀yin àti Murphy àti pé mo fẹ́ jẹ́ kó jẹ́ 2-in-1 question ni àti pé máa extend the question yìí lọ sọ́dọ̀ bàbá Dàgúnrò kọ́lọ́n fọ̀run kẹ́ bàbá Dàgúnrò náà kọ́lọ́n forí jì bàbá Dàgúnrò because mo mọ̀ pé nínú kọ́kọ́sì yẹn ẹjọ́ máa ń wà nígbà yẹn ni kí ni relationship yín. ẹ jẹ́ kí kọ́lọ́n kó bá forí jì Murphy Afọlábí. Àmín. Kọ́lọ́n bá tẹ̀ sí afẹ́fẹ́ rere. Àmín. Erùpẹ̀ burúkú kọ́lọ́n bá mú kó lójú ẹ̀. Àmín. ṣe rí òòṣà téèyàn bá ti ń sìn tó bá ń lé ọmọ kúrò ńbẹ̀ òòṣà yẹn ò ní pẹ́ parun o. ṣe rí Murphy Afọlábí jẹ́ ẹ̀dá kan tó kọ́kọ́ detect mi àbí kí n ó detect mi ó tún wá made mi. ìdí tí mo fi sọ pé ó made mi ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Murphy Afọlábí tó bá ń kọ script ó máa ń kọ fúnra ẹ̀ àbí kó ní kẹ́nìkan máa kọ a rí bàbá alágbájá tó jáde bàbá tàbẹ̀dù tó jáde ni ṣùgbọ́n gbà tó yá tá bá ń ṣe rìhásà Murphy máa ń rí wípé àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ àwọn Yorùbá tí mo máa ń sọ yẹn ó jẹ́ ìjìnlẹ̀ Yorùbá ni Murphy wá ní abúlédá ó law school mo ní mo law school ó lè kọ ó ní mo lè kọ múwèé jábẹ̀rẹ̀ script bá ṣe ń kọ script ni bí mo ṣe dẹni tó ń kọ script fún Murphy nìyẹn so òun ló gbé iṣẹ́ yẹn wá pé máa kọ ṣe pé ó ti méde mi ń bẹ̀ yẹn as a script writer mo ti ń ṣe èmi náà wàá jókòó mọ́ mo ti ń make findings mi mo ti ń tẹ̀síwájú pé tí bá fẹ́ kọ script báwo mo ṣe lè kọ àríkọ́ sọ̀rọ̀ mi yẹn situation yẹn ó gbọ́dọ̀ wá in English gbogbo kọ̀kọ̀kọ̀kọ̀ bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ kọ èmi náà ti wá di pé mo ti upgrade ara mi ṣe pé tí bá máa kọ script nígbà tí mo Murphy lọ sí China tó kọ́kọ́ lọ China script tí Murphy lọ yà ń gbà yẹn tó mú lọ tó fi lọ yà China gbà ó kọ́kọ́ sọ mọ́ ní bílédà àwọn òyìnbó ló máa yáṣẹ́ ìlọ́wọ́ gbogbo tí mo fi kọ script yẹn from A to Z òyìnbó ni
Yeah, òyìnbó ni Gọ̀lúgọ̀ ò tí kú Adékọ́lá Tìjání sọ fún mi that period pé Bílédá ìwé wo ló kà ìwé mélòó ló kà tó ń kọ òyìnbó báyìí mo lè tọ́lọ́run rán mi tọ́lọ́run fi fún mi ni mo fi kọ́ yìí wọ́n dẹ̀ mú lọ sọ́hùn wọ́n yaṣẹ́ yẹn wọ́n yà pé so Murphy Àfọlábí jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé òun ni first person tó ní Bílédá ó máa ṣe babaláwo inú fíìmù ilé ìtafẹ́ ṣe ó máa ṣe inú ilé ìtafẹ́ ṣe ó máa ṣe inú ilé ìtafẹ́ ṣe ó máa ṣe inú ilé ìtafẹ́ ṣe tí ó fi di wípé mò ń ṣe babaláwo yẹn mò ń ṣe babaláwo yẹn mò ń ṣe babaláwo yẹn Murphy Àfọlábí ni first person tó kọ́kọ́ láyà tó wò pé òun fẹ́ ṣe fíìmù ńlá òun fẹ́ ṣe project Ẹyẹ Àwòkó nígbà yẹn that period ẹgbà yẹn project ìmàlà ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ṣe mọ̀ fíìmù tí wọ́n ti yà wọ́n kọ̀ ya promo sí ẹyọ kan tó ẹ̀kọ́ ti ń lò láti bí 6 months 7 months táwọn èèyàn tí wọ́n pé ìjọ́ òun fíìmù yìí fẹ́ drop ìjọ́ òun lélẹ̀ fẹ́ ṣe ká wá lọ sí location yẹn lóòótọ́ dídí mi mọ nǹkan tí mo fẹ́ wá ṣe mo ti rò pé àárín àwọn èèyàn ní máa wà ìgbà tó wá di ní adé location mo kàn rí pé wọ́n kàn sọ fún mi pé Lukman Ajíkọ̀ sọ fún mi pé Bílédá o máa ṣe character kan láàárọ̀ la o Murphy náà ti sọ gbà tó máa di character yẹn irú character gbà tó máa di wọn ní babaláwo mama babaláwo kò sí wàhálà àṣé nǹkan kì í ẹsẹ̀ ràgù èmi ni mo sọ Láìdé Bákàrè di Ẹyẹ Àwòkó nínú fíìmù Ẹyẹ Àwòkó challenges ti wà àwọn èèyàn ti ń sọ irọ́ o kò lè ṣe o ó ṣe máa ló máa ṣe kò yẹ ní location yẹn ni o àwọn crew ti ń gbọ́nbù àwọn èèyàn ti ń sọ̀rọ̀ pé kò possible kò lè ṣe gbá kò lè ṣàwo Murphy ṣà ń dúró lórí wípé Bílédá ó ṣe o àní Bílédá ní ó ṣe yé ó sì ṣe ẹ̀jẹ̀ ó ṣe o ṣé believe pé nígbà tí mo múra tọ́tọ́ ṣe make up fún mi ṣé mo ó dàbí olówó kan láàrin òtòṣì mẹ́fà ṣe mọ̀ pé lòṣì kan náà ni gbogbo ó dàbí ìgbà tí láàrin lion kẹwàá sọ pé antelope kan wà ń bẹ ṣe mọ̀ pé wàhálà ni gbogbo àwọn tó wà tó jẹ́ crew member yẹn ṣe mọ̀ pé minus ló jẹ́ sí mi Gọ̀lúgọ̀ ìgbà yẹn Gọ̀lúgọ̀ sì ń ṣe ó yìí ń ṣe sound ó yìí ń ṣe soundman Sanyẹ̀rì gan sì ń ṣe lightman mo wá ń fojú jọ Gọ̀lúgọ̀ ṣe mọ̀ pé èèyàn tó dùn mọ́ òun pé Gọ̀lúgọ̀ lórí máa ń wá rí àṣà wa dáadáa mo fẹ́ fojú jọ Ibrahim Chatta ó dẹ̀ máa ń wá rí àṣà o Ibrahim Chatta wà jókòó tí wà ìgbà ó ti fún mi ní láìsí torí òun ló kọ láìsí ó lọ jókòó ta gbogbo àwọn eléyìí mú ìwà Adémọ́lá Àfíìsì Ẹniọlá Báyọ̀ Tìjání báwo mo ṣe fẹ́ fojú jọ wọn o tó bá pe action kìnìkan ó rí gbọ̀n mi ní rántí láìsí mọ́ tí bá tún lọ kìnìkan ló ní kìnìkan ṣe kìnìkan gbọ̀n mi tún ní rántí láìsí mọ́ mo wá láàgùn ìjọ yẹn ni mo mọ̀ pé aṣọ òfì máa ń tutù oògùn tó jáde ní ara mi ó dàbí ìgbà tí èèyàn lọ wẹ̀ nínú pool láwọn èèyàn ṣe kí n fọkànbalẹ̀ nígbà tó yá mo kàn ṣe láìláìláìlá ní Gọ̀lúgọ̀ Adékọ́lá Tìjání ẹ̀yin ò ṣe ṣe wẹ́lẹ́ ilẹ̀ nínú ilé tẹ́lẹ̀ ni ṣe láìláìláìlá kẹtọ́ wá di pé ẹ máa sọ pé ẹ fẹ́ pa aṣọ ni ọ̀tún tí ń sọ òtí tí ń sọ mo ti wá mi àti mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ ó dàpọ̀ wá lọ sọ fún Murphy ní inú yàrá yẹn wíńdò yẹn àwọn wíńdò abúlé yẹn Murphy wá yọjú látọjú wíńdò Murphy ní Bílédá ó ṣe àní Bílédá ní ó ṣe ẹ̀jẹ̀ ó ṣe ṣebí bí Murphy ṣe lọ tọpẹ action àparí iṣẹ́ yẹn bí ìgbà tí Murphy fi nǹkan kan sẹ́nu láti sọ̀rọ̀ àparí iṣẹ́ yẹn ṣé mọ̀ pé that kind of person ṣé mọ̀ pé èèyàn tí èèyàn ò gbọ́dọ̀ gbàgbé nínú ìgbésí ayé ara ẹ̀ ni. bẹ́ẹ̀ni. Murphy Àfọlábí òun ṣe ẹnìkan tó jẹ́ wípé kò sẹ́ni tí ò níwà tiẹ̀ o kò sẹ́ni tí ò nídìí kan sí di kejì but Murphy Àfọlábí tẹ bá ń gbọ́ ìgbìntẹnumọ́gi ogun tó bá yẹ pé in time of pé kéèyàn help yàn ó máa help yàn ìtorí ẹ̀ ni mo ṣe ń wo lẹ́nujọ́ mẹ́ta nígbà tí Mr. Roland man tó ń jẹ́ Mr. Roland tó get interview kan tó ń sọ̀rọ̀ nípa Murphy Àfọlábí kí ni Mr. Roland mọ̀ nípa Murphy Àfọlábí ìjọ wo ni Mr. Roland dé tí Mr. Roland ń bu ẹnu ẹ̀ tẹ́ Murphy Àfọlábí ó láìkí obìnrin gan àwọn wà ní location ọmọbìnrin yẹn wá dé òun bá sọ̀rọ̀ Murphy Àfọlábí wá ní bàbá ẹ mọ̀ jẹ́ ń bá yín ṣe kí ta ni Mr. Roland no nígbà tí Mr. Roland sọ ọ̀rọ̀ Murphy Àfọlábí kí ni Mr. Roland mọ̀ nípa ìtàn Murphy Àfọlábí tí Báyọ̀ Tìjání máa ń sọ̀rọ̀ Murphy Àfọlábí Àfíìsì Ẹniọlá ń sọ̀rọ̀ Murphy Àfọlábí Sanyẹ̀rì ń sọ Gọ̀lúgọ̀ ń sọ Lukman Raji ń sọ Olúwọlé kò ń sọ àwọn tó jẹ́ àwọn top kìíní àwọn ọmọ ọ̀gá Bello everybody àwọn Ibrahim Chatta àwọn Múyìwá Adémọ́lá wọ́n ń sọ̀rọ̀ Murphy Àfọlábí
àwa ò sọ ọ̀rọ̀ Murphy Àfọlábí ìwọ Mr. Holland wá jáde òun sọ pé Murphy Àfọlábí láìkí obìnrin ó ṣe kinní kan obìnrin pọ̀ fún ìwọ àti ẹ̀ ní location ta ni Mr. Holland no èèyàn máa ń sọ ẹnu ẹ̀ wàá ṣẹ̀kù ni òkú ni ó ń sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò ní lọ́wọ́ tó bá ń sọ wípé èèyàn fẹ́ràn obìnrin èèyàn láìkí obìnrin Mr. Holland number 1 ni. Yeah, mo tí a bá túṣu désàlẹ̀ kòkó Mr. Holland ò pure lórí ọ̀rọ̀ lóbìnrin dé film industry náà. Mo mọ iye ọmọ tí Mr. Holland máa tún máa bẹ̀bẹ̀ tó máa pè wọ́n lẹ́yìn pé àwọn ń ṣe kinní kan àwọn máa ń lọ ṣe audition kan wà níbì kan tó máa àwọn ọmọ ọlọ́mọ lọ. Tá a bá tú di Mr. Holland wò afẹ́fẹ́ bá fẹ́ di Mr. Holland ó yẹ kí wọ́n kó handcuff sí Mr. Holland lọ́wọ́ ni. So Mr. Holland yẹn lọ́wọ́ dídí ìjọ́wọ́ síjọ́wọ́ níwà tí Murphy Àfọlábí ṣe bí lúbúlúbú ojú ọlọ Ajibike Ọ̀túnba Ajibike ṣe bóun ló fa Mr. Holland lé Murphy lọ́wọ́ òun ló fà nínú Vatican Kòròdú bí ló ti fà lé lọ́wọ́ so ìjọ́wọ́ síjọ́wọ́ torí ìwọ̀nba period tó fi jọ ṣe yẹn náà ni Mr. Holland sọ pé òun mọ Murphy Àfọlábí táwa bá sọ ìtàn Murphy Àfọlábí débi pé dídé inú agboolé Murphy Àfọlábí àwa ò lóòótẹ́ tá à ń sùn inú agboolé wọn ilé tiwọn táwa bá travel láti Èkó lọ s'Óṣogbo ilé wọn là ń sùn. Ní ìgbà tí àwọn challenges tá à ń sunú igbó káàkiri tójò máa rọ̀ lóru gbogbo àwọn Kọ́lá Oyèwọ̀ everybody gbà tá à ń lo àwọn kámẹ́rà ọlọ́rùn gúngùn 450 tá à ń gbé kiri gbùngbù tá à ń gorí páànù kiri ibo ni Roland wà tó fi máa ní sìn lóun fẹ́ sọ̀rọ̀ Murphy Àfọlábí. Gbogbo nǹkan tá a bá ń sọ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run náà. Mr. Roland ò mọ anything nípa Murphy Àfọlábí rárá kódà kò mọ dò nínú 100% Murphy Àfọlábí Mr. Roland ò kó 2%. Kò lè sọ anything pa Murphy Àfọlábí the only thing tẹ́mi bílí pé yẹ kó máa jáde lẹ́nu Mr. Roland ni pé Murphy ṣeun ó dúpẹ́ lọ́wọ́ Murphy ò ṣe o Murphy ò ṣe kọ́lọ́run foríjì Murphy o so kí ni Mr. Roland fẹ́ máa sọ pa Murphy Àfọlábí. Ṣé nígbà tí Murphy Àfọlábí bá fẹ́ lo aṣọ nínú fíìmù tí mo build ẹ̀ tán tí mo lọ ra gbá tí mo lọ ìgbà tá à ń sùn tó jẹ́ pé tí Murphy Àfọlábí bá ní meeting pẹ̀lú marketer Define ìgbà yẹn ọmọ Ìgbò ní Sùúrùlérè ṣe mọ̀ pé òun ló ní meeting pẹ̀lú wọn àsọ̀gá pẹ̀lú ẹni tó fẹ́ bá ṣe wọ́n lè ṣe meeting wọ 2 lóru àwa máa wà nínú mọ́tò Lukman Raji Kasim Jagaban a máa ṣílẹ̀kùn mọ́tò lẹ́rọ ẹ̀tẹ́fẹ́ wọn máa jẹ wá lóru. wọ́n fi máa wà ní meeting. yẹ́ òun dẹ̀ wá meeting tó ń ṣe meeting lọ́wọ́ pẹ̀lú marketer ẹ̀ ṣé yẹn la fẹ́ kà ní mélòó la fẹ́ kà nínú Eyín Adípèlé tí wọ́n máa sọ fún wa wípé ìwọ ló wá ń sọ̀rọ̀ Murphy sí wọ Mr. Roland èèyàn máa ń bẹ̀rù Ọlọ́run ni. Mo fẹ́ kẹ́ tún gbé story yìí lọ sí lórí ọ̀rọ̀ Murphy náà ni o mo fẹ́ kẹ́ bá mi tap ẹ̀ lọ sí orí bí because nígbà tí Murphy ṣaláìsí ta lọ ṣe candle night ní LTV8 ní Ìkẹjà oríṣiríṣi àwọn stars ló jáde wá sí orí stage ni wọ́n sọ testimony nǹkan tí Murphy iṣẹ́ ribiribi tí Murphy ti ṣe nínú kárí àwọn ara wọn ni Kelvin Ikeduba èmi tí mo jókòó yìí náà mo wà lára àwọn tó jẹ́ pé Murphy ló help èmi náà tèmi náà fi di ẹni tó tí mo kọ kọjá títì tí wọ́n pè mí pé Tony Montana fíìmù Murphy ni the first producer tó kọ́kọ́ fún PM ní nọ́mbà èmi àti Crack pé ẹ pé àwọn BP àwọn ọlọ́mọ wa ṣe wọ́n pè wá ọ̀fíìsì ajọ́ tí mo gba kọ́ yẹn pé PM ń pè mí hello Murphy ló ní ká pè yẹn máa bá wa níṣẹ́ ní tí kọ́ yẹn drop wáyé mo ní so Murphy òun ṣe èèyàn tí èèyàn kan lè sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n máa bọ ẹnu àtẹ́lù lóòótọ́ kí a má parọ́ now lórí ọ̀rọ̀ Murphy yẹn àwọn ọmọ kan fẹ́ kẹ́ bá mi táàpù ọ̀rọ̀ yẹn lọ síbi ọ̀dọ̀ àwọn Kevin torí Kevin náà sọ̀rọ̀ ní orí stage yẹn ní ọjọ́ yẹn pé nǹkan tí Murphy Àfọlábí ṣe ní kárí òun ò lè ever gbàgbé mọ́ láyé ẹ bá wa tọ̀nà sí ọ̀rọ̀ yẹn. ṣe rí tá a bá sọ̀rọ̀ láti ní dọ̀là a lè parí ọ̀rọ̀ Murphy Àfọlábí ọ̀rọ̀ Murphy Àfọlábí a lè fi ṣe novel ẹyọ kan kódà kì í ṣe ẹyọ kan kì í ṣe méjì kí n sáré sọ̀rọ̀ lórí ọ̀pọ̀rọ̀ Kevin Ikeduba ṣe mọ̀ pé Kevin Ikeduba kì í ṣe actor kékeré ìyẹn ní English side wọn lọ́hùn tó ti wá but nígbà tá a fẹ́ lọ ya fíìmù Ìbòsí Òru fíìmù Murphy Àfọlábí ni Ìbòsí Òru Yorùbá wà ń bẹ̀ Yíbò wà ń bẹ̀ Haúsá wà ń bẹ̀ Murphy ló play róòlù Yorùbá yẹn Kevin Ikeduba ló ṣe róòlù Yíbò Muyideen Ọládàpọ̀ Lálá òun ló ṣe róòlù Haúsá ní ìgbà yẹn ìgbà tí Murphy tó pe Kevin Ikeduba dé ṣe mọ̀ àwa gan wò pé ojú ta mọ̀ ni
gẹ́gẹ́ bí English actor sọ̀rọ̀ mi yé yín ìgbà tó dẹ̀ dé tó di pé a lọ ṣiṣẹ́ yẹn ní Sùúrùlérè náà ni ṣé Sùúrùlérè ni ṣá blablabla ó dà pé Sùúrùlérè náà ni Ìsọlọ̀ Ìsọlọ̀ láti lọ yaṣẹ́ yẹn fọ́ọ̀sìn tí Kevin Ikeduba ọkọ máa ṣe báyìí ibẹ̀ ló ti tán lórí ó yí everybody lórí ni. Sin wo nìyẹn? Sin yẹn jẹ́ rọ́bì sin. So ìgbà tó rọ́ọ̀bù blablabla ó kàn tó stage kan ní ìgbà tó rọ́ọ̀bù tán Kevin Ikeduba kàn dáhùn Kevin Ikeduba ní ó yá ẹ̀bọ́dé ó yá everybody yẹn ni Murphy gan shock pé kí ni túmọ̀ ògbélé ṣé mo den ó yá ẹ̀bọ́dé ọlọ́pàá ó yá ẹ̀bọ́dé ẹ̀yin ọwọ́ ta ẹ̀yin kíní kan ẹ̀bọ́dé kíní kan ọkọ̀ pé má pa anybody ẹ̀bọ́ta ṣe believe pé ìgbà tí a máa fi láà parí iṣẹ́ yẹn Murphy kan jẹ ọ̀rọ̀ yẹn lẹ́nu pé this man wèrè lélẹ́yìí o ṣe believe pé kò sí iṣẹ́ tí Murphy fẹ́ ṣe tó fẹ́ jẹ́ project tí Kevin Ikeduba ò ní sí mbẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé wàá mọ tí mo fi fọ́ fún Kevin Ikeduba òun ni wípé ṣé mo wípé àwọn kan máa ń sọ wá ní àwọn Ìgbò àwọn lọ́la bò sí jù ṣé believe pé tí Murphy bá ń wu ìwà kan abẹ́nìkan sọ̀rọ̀ Murphy ṣé mo kẹ́ Kevin Ikeduba ó lè mọ̀ kó má mọ̀ but agbèsára akọ̀wé pé na leave Murphy na suppose to know Murphy na kini kan ṣe kini kan you know say Murphy no be person like that now you know say Murphy na kini kan ṣe kini kan like that now Kevin Ikeduba ò ní sọ̀rọ̀ Murphy ní àìdá kọ̀rọ̀ bẹ́ẹ̀ and don't worry I go see Murphy me too I go see Murphy Murphy you know what as Lila dey now you know say na him dey write your script you know the role wey you go give am go dey special you see that Baba Eko Amoda Eko you see that one you go give am you see that Lukman Raji Oluwole Eko you know say na your person you go give am a better role no be go say you go dey call person for outside abi as I dey here now na only me go dey do this thing kinikan ṣebo Kevin Ikeduba is a kéèyàn tó jẹ́ nìyẹn tó jẹ́ pé gbogbo that period even gan oníjọ́ tó pàdé mi ní location tó ní Murphy nǹkan mo ló wà oníṣèwà tí Murphy jà ní mo ní kò sí nǹkan kan láàrin wa ó ní bí that tell me to say you and Murphy dey quarrel and mo ní we no dey quarrel so na my boss na kinikan we no do so mo lè rí Kevin Ikeduba èmi ò tí ì bá pàdé níbi tó ti ń sọ̀rọ̀ Murphy láìda mi ì tí ì bá pàdé nígbà tóun àti Murphy dẹjọ́ ń ṣe tó wà láyé náà Kevin Ikeduba ti tọ̀lé wa lọ́sọ̀ṣogbo àyìnmọ́ ìgbà náà aṣàṣẹ̀dán ọ̀run ó wà ń bẹ̀ náà ìgbà tá a ṣe Òṣùmàrè ó wà ń bẹ̀ náà kì í ṣe Èkó láti ṣe a ṣe Òṣùmàrè Ìlàró aṣẹ̀dán ọ̀run Òṣogbo láti ṣe lẹ́yìn tó yẹ pé Kevin Ikeduba wà ń bẹ̀ so aṣàwòdì Kevin Ikeduba wà ń bẹ̀. Then this question ẹ jẹ́ kí n try ẹ̀ báyìí ìgbà tí Murphy ṣaláìsí gbàtọ́rọ̀ Murphy yẹn ṣẹlẹ̀ ó dùn everybody then ní industry àwọn kan wá ń sọ pé iyì Murphy pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ pé bí Murphy ṣe kú yẹn ó ní bí wọ́n máa ń pè kàn ní perception tí that is reaction ti industry gbogbo celebrities tó wà ní industry because gbogbo alámọ̀ àwọn kan ní industry pé celebrities industry pé travelling wọn lọ sí ìlú òyìnbó lè ní Murphy lọ́nà fi ṣe sábàbí. bẹ́ẹ̀ni. so pé bí ọ̀rọ̀ ikú Murphy ṣe ṣẹlẹ̀ yẹn kò yẹ kí industry kan ṣe òkú yẹn bẹ́ẹ̀ yẹn ó yẹ kó lọ jù bẹ́ẹ̀ lọ kí ni reaction yín sí. ẹ ṣe púpọ̀ wọ́n máa ń sọ kinní kan wá ní onílùú òní jẹ́ ó tú then ẹ jẹ́ kí n tún sọ báyìí pé nọ́ní nǹkan tí èèyàn bá ní èèyàn máa ń ná ní ṣe rí nígbà tí ọ̀rọ̀ ikú Murphy ṣẹlẹ̀ ó wà shock for everybody èmi fúnra mi ọ̀dọ̀ Fúnkẹ́ Akíndélé mo wà nígbà yẹn tó fi ṣẹlẹ̀ òjò kan rọ̀ ń jọ yẹn kábíyèsí Ọlọ́run dẹlẹ̀ fún Murphy Afọlábí o àmín Ọlọ́run dẹlẹ̀ fún yami òjò kan rọ̀ ní ìjọ yẹn káì òjò yìí máa pọ̀ o so ṣe rí ikú Murphy Afọlábí ó jẹ́ ikú tó shock everybody ẹ má yẹ ká tọra wa kì í ṣe ikú tí àwọn èèyàn máa sọ pé àwọn fẹ́ máa dunnú sí ṣé mọ̀ pé nínú àwọn colleagues wa tájọ́ ń ṣiṣẹ́ yìí ẹlòmíì wà tó jẹ́ wípé tó bá gbọ́ pé nìkan ṣaláìsí ẹ mọ̀ pé ayé adé máa já bẹ́ẹ̀ kò ní fẹ́ débẹ̀ àwọn pé kí ló ń dùn nínú tó ń fẹ́ lọ
ok ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwọn àgbààgbà òṣèré wọ́n ní Murphy Àfọlábí ṣe aláìsí ká wá sọ pé àwọn àgbààgbà òṣèré gbogbo wọn wò pé ó yá kinní kan ẹ jẹ́ ká ṣe kándú náà ẹ jẹ́ ká máa jó ẹ jẹ́ fún kinní mi mọ̀ bóyá ń gẹ̀ẹ́tì mi ò bẹ́ẹ̀ mi ṣe rí o but òkú Murphy òkú yẹn jẹ́ òkú tó jẹ́ wípé ó wo everybody lára èmi go gbà ń tọ́ kọ́kọ́ pè mí mo kàn sọ mo ní ṣé ò ṣí ire kódà mo ń jẹ breakfast lọ́wọ́ ni lọ́dọ̀ Fúnkẹ́ yẹ mo ń jẹ lọ́wọ́ ni mo kàn ju búrẹ́dì yẹn lẹ̀ ìgbà tí mo wá lọ sí orí Instagram mo kàn rí tọ́dún post ẹ̀ ni mo kàn pé Abisogun èyí tó yẹ kó fi dá mi lóhùn Abisogun ni ó bú sẹ́kún ni Murphy ti kí ló ṣẹlẹ̀ ṣẹ́mọ̀ òkú Murphy ò ń ṣe ikú tó jẹ́ wípé a gbọ́dọ̀ sọ wípé gbogbo Yorùbá film industry a máa wá fẹ́ sọ di kánífà a máa fẹ́ sọ di wípé Murphy ṣaláìsí a fẹ́ máa ṣe nǹkan tó wà lẹ́yìn pé kí gbogbo wa ká máa gbàdúrà kọ́lọ̀ ń bá wa tẹ́ Murphy sáfẹ́fẹ́ rẹ̀ kọ́lọ̀ ń mérùpẹ̀ burúkú kúrò lójú ẹ̀ ntẹ̀mí rò ní wípé kí film industry kó dìde ẹ jẹ́ ká ṣe àbẹ̀wò sídìílé Murphy Àfọlábí ká dìde ká ṣe àbẹ̀wò sídìílé Murphy Àfọlábí ìyàwó tó bímọ fún Murphy ìyá Súlè wà ń bẹ̀ kí ló ń porúkọ ẹ̀ wà ń bẹ̀ Súlè wà ń bẹ̀ àwọn ọmọ Murphy wà ń bẹ̀ Fathia wà ń bẹ̀ àwọn ọmọ Murphy táwọn ẹlòmíín náà bí wà ń bẹ̀ ẹ jẹ́ ká ṣàbẹ̀wò fún wọn kí ni help tó jẹ́ wípé a lè ṣe lórí àwọn ọmọ ẹ̀ torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan mo mọyì èèyàn tí Murphy Àfọlábí tó ti mú lọ sílùú òyìnbó nígbà yẹn first America tí Murphy ń lọ ẹ má jẹ́ ń dárúkọ wọ́n wà up to 10 in number or 12 tí Murphy kó lọ sí America Murphy kọ́ ọlọ́run ni o but pé wọ́n ń lọ group yẹn ń lọ Murphy ló lead wọn lọ so tá a bá sọ pé bóyá ẹnìkan ní àǹfààní láti mú ọmọ Murphy lọ sí America London Germany mi ò rò pé burú jù a lè jáde a lè tọpinpin ilé Murphy a lè wádìí ibi táwọn ọmọ yẹn wà kí làwọn ọmọ yẹn ń ṣe irú iṣẹ́ wo nìyá Súlè ń ṣe ń sìn ok nǹkan báyìí ló ń ṣe ń sìn ṣó lè ṣe nǹkan báyìí n tẹ́mi rò pé ó yẹ ká lè ṣe nìyẹn but if there is anything even àbá gbé èrè Murphy sí National Theatre ká ṣe statue Murphy sí National Theatre kò ṣe nǹkan kan n tó ṣe kókó tó ṣe pàtàkì ni wípé àwọn ẹrù tí Murphy dà lẹ̀ Murphy ni àwọn ọmọ Murphy àti ìyàwó Murphy àwọn ìyàwó Murphy tó bímọ fún Murphy báwo ni ìgbésí ayé wọn ṣe rí nsìn àwọn yẹn ló yẹ ká tọpinpin ká tún ibẹ̀ ṣe torí tá a bá ní à ń wádìí ẹnìkan wá ó yẹ kó ṣe kíní kan fún Murphy ó yẹ kó perception kan kíní kan èmi ò lérò kò ní mí ní o. ẹ̀rí system fi sọ bẹ́ẹ̀ ni pé basically tí nílùú òyìnbó tí a bá rí èèyàn tó yẹ pé celebrity ni tó ti contribute sí growth the industry one particular industry tó dẹ̀ ti impact because Murphy ò kì í ṣe actor lásán bẹ́ẹ̀ni Murphy na producer kò kí wọ́n ṣe producer lásán producer tó ti make a lot of people Murphy na producer tó yẹ pé ó ti impact one way or the other nínú life nínú career àwọn èèyàn ní industry so irú èèyàn bẹ́ẹ̀ tó bá kú òyìnbó máa ń ṣe kankan bíi wọ́n lè sọ pé hall of fame pé this person this is an iconic figure nǹkan báyìí lẹ́ni báyìí ṣe nígbà tó wà láyé fún development industry yẹn wọ́n máa ń ṣe hall of fame wọ́n máa ń gbà míì wọ́n máa ṣe èrè wọn wọ́n máa gbé bí wọ́n máa ń níbi tó pé bíi museum tó máa engrave orúkọ irú ẹni bẹ́ẹ̀ sì tó yẹ pé táyì máa fi parẹ́ orúkọ ènìyàn ò ní parẹ́ mo kàn ń fi pé as an industry as a filmmaking industry ó yẹ ká ní platform tá máa engrave irú àwọn legends bẹ́ẹ̀ tá máa engrave orúkọ wọn sí torúkọ wọn ò fi ní parẹ́ because tó bá fi máa di the next generation tó ń bọ̀ tó bá fi máa di the next one tó máa tẹ̀lé yẹn àwọn kan à ní gbórúkọ wọn mọ́ but àwọn nǹkan táwa bá ṣe nísìn la máa fi immortalize image memory irú àwọn legends tá à ń sọ yìí àwọn ìgbésẹ̀ yẹn ló yẹ kí ó yẹ ká ní industry abẹ tí mo fi pẹ̀lú ìkọ́ báyẹn wà in existence báyìí kí lẹ́ẹ̀dì sọ sí. ẹ ṣe púpọ̀ kò sírù nǹkan bẹ́ẹ̀ ní industry wa rárá kẹ́dẹ̀ máa wo sample ti wà fún wa o ẹsẹ̀ àwọn tó ṣíwájú ti gbé ẹsẹ̀ yẹn lẹ̀ wọ́n ti bọ́ bàtà yẹn lẹ̀ àtẹsẹ̀bọ ni o. bí báwo. tẹ́ bá wo Pa Ògúndé tẹ́ bá lọ sí Ọ̀sánsánsìn ọ̀nà kínní tẹ́ bá gba Ìjẹ̀bú tẹ́ bá ń gba express bọ̀ ẹ máa tẹ́ bá ti déjẹ̀bú Ọ̀sánsánsìn ẹ rí statue bàbá Ògúndé ń bẹ tẹ́ bá wá ń bọ̀ láti Ìjẹ̀bú Òde tẹ́ fẹ́ gba wọnú Ọ̀sánsánsìn ẹ rí statue bàbá Ògúndé ń bẹ ṣe rí pé wọ́n ti ṣe bàbá ti ṣe wọ́n ti ṣe
ẹni pọ́n ti ṣe fún bàbá kì í ṣe pé bóyá àwọn onítíátà lọ ó dẹ̀ pé àwọn ọmọ bàbá àwọn ẹbí fámìlì bàbá ló ṣe yẹn ṣé mo pé mo ṣe sọ pé wọ́n ti bọ́ bàtà yẹn lẹ̀ tẹ̀sẹ̀ bọ́ ni o ṣẹ́rí kínní yẹn ti wọ́ wá láti òkè Alẹ́gbẹ́ Tampan Association Alẹ́gbẹ́ léyìí tá a dúró sínú ẹgbẹ́ yẹn tá a sọ pé à ń ṣe ẹgbẹ́ tiwa Tampan ni tí Mr. Latin jẹ́ president wa léyìí tí Mr. Latin jẹ́ president wa Mr. Latin ṣe dáadáa o but àwa ń sọ wípé n tó yẹ kí wọ́n ṣe fún wa nírú nǹkan tẹ́ ń sọ yìí wọ́n ì tí ì ṣe Ibrahim Chatta ní Vim Village ẹ wo nǹkan tí Ibrahim Chatta ṣe Vim Village ẹlòmíì fẹ́ ṣe kò ì sagbára ẹlòmíì lágbára ẹ̀ kò tí ì lè ṣe ó yẹ kí Tampan Association generally ó yẹ káwa gan ti ní Vim Village officially pé Tampan Vim Village rè àwàlà lélẹ̀ iye báyìí ló máa san kó tó fíìmù ń bí iye báyìí ló máa san ó ti ṣẹlẹ̀ tipẹ́ ó ti wà bẹ́ẹ̀ tipẹ́ tó yẹ ká ti ní báyìí sìn Ibrahim Chatta ti mú dúró léyìí tó yẹ pé Ibrahim Chatta tó bá fẹ́ lọ fíìmù lọ́dọ̀ Ibrahim Chatta you are welcome náà ni kí ló fẹ́ lò kí ló fẹ́ ṣe iye báyìí ló máa san Kúnlé Afọláyan ó ti ní tó ti dá dúró Délé Odùlé tí ń ṣe báyìí sìn àwọn náà ti ń ṣe sí ìlú wọn ṣé Odù àbíbọ wọ́n ti ń ṣe Vim Village sí ìlú wọn léyìí tó yẹ kó ti wáyé tí ò yìí wáyé a kind of Murphy Afọlábí lóòótọ́ ó yẹ ká ti ní statue ẹ̀ but ibo la fẹ́ gbé sí tá a bá gbé lọ National Theatre so possible kó gbé kíní yẹn sí National Theatre tó bá wà ń bẹ èèyàn mélòó ló wà ń bẹ ta ló wà ń bẹ but tá a bá ní ibì kan bóyá Vim Village la ní tó jẹ́ ti Tampan ṣé mo pé tá a bá ṣe ibì kan tá a create ibì kan anybody tó bá wá sí Vim Village yẹn wọ́n á rí you are welcome to so place this is be museum ó yẹ ká ti ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yàtọ̀ sí pé bóyá wọ́n ṣe statue ẹnìkan gan ó yẹ ká ti ní museum even irú Pa Ògúndé gan ó yẹ ká ní fúnra wa gan Tampan Association gan ká ní àwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ àwọn àgbààgbà òṣèré ó yẹ ká ní. Láfikún irú àwọn Pa Ògúndé irú àwọn baba Adélọ́vù irú àwọn Murphy Afọlábí tí à ń sọ̀rọ̀ pa irú àwọn Àràkàngúdù ó yẹ kí sí ẹ̀ ó yẹ ká ní one particular destination gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé bíi Vim Village tá a bá ní irú facility bẹ́ẹ̀ yẹn a máa wá ní àwọn department àwọn bíi facility tó bá jẹ́ monumental facility tó pé ok irú hall yìí ó máa jẹ́ Pa Ògúndé hall irú ọ́fíìsì bóyá ọ́fíìsì irú president Tampan yẹn Baba Latin wọ́n lè name irú building yẹn ní Murphy Afọlábí's building irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń jẹ́ kí ó máa immortalize memory àwọn òṣèré tí wọ́n ti kópa kò kí n ṣe òṣèré nìkan torí ẹni tíyàn bá wà nínú iṣẹ́ tíyàn ń ṣe ẹ jẹ́ ká máa ní ipa kò kí n ṣe kíyàn kàn ṣiṣẹ́ yẹn nìkan fún ara ẹ jẹ́ ká máa ní ipa nínú life àwọn èèyàn nínú iṣẹ́ tá a bá ń ṣe when you put the likes of Fẹlá Aníkúlápó Kútì in this perspective ẹ máa rí pé ẹ wo nǹkan tí Fẹlá Aníkúlápó Kútì ṣe ẹ wo influence Fẹlá Aníkúlápó Kútì náà tí láyé máa fi parẹ́ ẹ máa rí pé memory Fẹlá Aníkúlápó Kútì yẹn ó máa wà forever even títí dé ìlú òyìnbó irú àwọn kan tí èmi ń sọ nìyẹn ó dà pé tí a rí ju imú wa lọ when it comes to our industry mo sorry láti sọ but I'm just saying it láti reawaken consciousness industry wa sí àwọn kan tó yẹ ká ti ṣe àwọn kan tó yẹ ká ṣe nǹkan tèmi fẹ́ sọ nìyẹn. ṣe rí industry wa yìí ó yẹ kó ti advance jù báyìí lọ àwọn nǹkan tá à ń rí pọ̀ àwọn nǹkan táwọn aṣíwájú wa ń rí ó pọ̀ tí wọ́n lè ṣe lórí níta yìí ń sọ yìí sẹ́ kò ná wa ní anything láti ṣe nínú ẹgbẹ́ Tampan èmi máa fi àsìkò yìí èmi máa fi bẹ gbogbo ẹgbẹ́ Tampan a kàn lè sọ wípé alẹ́gbẹ́ ó jẹ́ wípé a rí impact kankan gẹ́gẹ́ bí ohun tá à ń sọ yìí ọmọ ẹgbẹ́ wo ni ọmọ ẹgbẹ́ Tampan ni mí mo rí Mr. Latin gẹ́gẹ́ bí president mi mo gbà president mi ni wọ́n mo lè bá president mi sọ̀rọ̀ nǹkan tí mo bá rí pé ó wrong Mr. Latin kìíní yìí wrong ṣe jẹ́ ká ṣe báyìí Mr. Latin jẹ́ à ṣe báyìí tí mo bá sọ tí wọ́n bá gbọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe tí mo bá sọ tí wọ́n bá gbọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe but I will say it Mr. Latin kìíní yìí ṣe jẹ́ à ṣe báyìí gẹ́gẹ́ bá ṣe ń sọ̀rọ̀ nsìn mo believe pé Mr. Latin tó kú òun bẹ́ẹ̀ ẹ bá wa fi lọ́lẹ̀ ẹ bá wa ṣe eléyìí ò sọ̀rọ̀ ẹnìkan
ọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ pátápátá ni nísìnyí tá a bá sọ̀rọ̀ tápà kí ni kí ni ipa wo ok àti rí museum àrí Muritala Muhammed airport àrí kinní kan airport àrí Tafawa Balewa kinní kan àrí kinní kan ok ẹ wo orú Fẹlá kú Fẹlá ò kú yeah Fẹlá lives on ẹ wo gbogbo ìgbà tó máa ń ṣe celebration shrine yẹn ó wà ń bẹ ó dúró re ẹ wo Kalakuta house kò sígbà tẹ kọjá ní Kalakuta house lálẹ́ tẹ́ẹ̀ní fẹ́ dúró pé jẹ́ ń wọnú Kalakuta activities yẹn nígbà tí Fẹlá wà láyé gbogbo bó ṣe ń lò yẹn wọ́n sì ń lò ń sìn bẹ́ẹ̀ kí ló dé táwa náà ò nípa kankan tí a lè ṣe ipa pé òkè o fáyìn afẹ́ ṣe báyìí even ọ̀sàsà tẹ́ bá dé ọ̀sọ̀sà ń sí lọ́dọ̀ Ògúndé tẹ́ bá dé bí museum ẹ̀ ní fẹ́ kú òun bẹ́ẹ̀ so aláwọn àgbààgbà káwọn àgbààgbà wa kí wọ́n jókòó kí wọ́n rò ok Délé Òdúlé ti lọ ń ṣe Vim Village ṣàrí pé Délé Òdúlé náà ó ti ń yà lọ nìyẹn nígbà tí Délé Òdúlé bá parí Vim Village yẹn tó ń sìn kí ni bàbá tún ń ṣe mọ́ ó máa jókòó ní àfẹ̀yìntì tó bá fẹ́ ṣúùtì fíìmù ẹ máa bọ̀ sanwó fún kó fíìmù kókó ń bẹ́ẹ̀ ni ẹ wo ohun tí bàbá yẹn lọ ṣe ń táwa náà lè ṣe ni àwa ń fi àsìkò yìí bẹ̀ gbogbo executive pátápátá gbogbo ẹ̀yìn esco ní Tampa látolórí olórí wa Mr. Latin ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àwọn nǹkan tẹ́ ẹ bá mọ̀ pa wa ẹ máa ṣe tó máa dùn mọ́ wa nú ẹ ṣe fún wa torí pé àwa ò ní nǹkan kan àlágbára ẹ mọ̀ pé láti bẹ̀rẹ̀ wa à ń ṣọmọkọmọ sí yín kò sí tẹ́ bá ní ká ṣe náà la máa ṣe but at the same time náà mo lẹ́tọ̀ọ́ láti sọ fún president mi pé a need nǹkan báyìí ẹ bá wa ṣe sà ẹ bá wa ṣe. ètò lẹ́nìí ẹ rí i pé ó wà scintillating ó wà very sweet macaroni ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn now kẹjá ká rap show yìí up Mr. Bileda Mr. Wazoo kí ni ẹ fẹ́ sọ fún àwọn fans yín àwọn aráalé then advice wo lẹ ní fún àwọn new artists wọ́n ṣẹ̀ṣẹ̀ join the industry then fíìmù wo lẹ ṣe láìpẹ́ èwo lẹ fẹ́ gbé jáde ẹ jẹ́ kí àwọn aráalé kó wọ́n mọ̀. ẹ jẹ́ kí n kọ́kọ́ mú báyìí náà ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ wà nílé pátápátá most especially ẹ̀yin ọmọ ọ̀sìn ẹ̀yin ọmọ òde ìsìn ẹ̀yin youth ṣe wà ń sìn ṣe mọ̀ wípé social media ó ti jẹ́ kí everybody mọ̀ wípé mo lè ṣe báyìí content creator ti pọ̀ everybody ti ń fi fóònù ẹ̀ ṣe oríṣiríṣi gbogbo ẹ̀yin tí kinní yẹn wù tẹ́ ẹ fẹ́ ṣe bíi tiwa tẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ tẹ́mi kọ́kọ́ máa bẹ̀ yín ni o ẹ ka ìwé o ẹ fi ìwé kún o ẹ má jẹ́ ká tọra wa o ṣé ẹ rí àwọn láìsí tá a máa ń kà yẹn ọlá pé bọ́ ṣe ń ṣe lọ́dọ̀ tiwa ni o tẹ́ bá débi tí wọ́n ti ń ya fíìmù tí wọ́n ti ń mẹ́kì fíìmù ibi tí wọ́n ń pè ní tí wọ́n ń pè táwọn fíìmù mẹ́kà wà tí wọ́n bá máàkì lẹ́lẹ̀ fún ẹ pé ẹsẹ̀ ò gbọ́dọ̀ kọjá bí ìjú bí ìlọ ò gbọ́dọ̀ ṣe báyìí ò gbọ́dọ̀ ṣe báyìí then ẹni tó ń bá sọ̀rọ̀ ibi ló wà orí ẹ̀ ò gbọ́dọ̀ ṣe báyìí ò gbọ́dọ̀ face ẹ̀ láti sọ gbogbo lines yẹn tán ò gbọ́dọ̀ sọ ọ́ ẹ kọ́kọ́ jẹ́ ká ka ìwé ká mọ ibi tá à ń lọ kì í ṣe pé ká máa kánjú because ṣe rí gbogbo àwọn lapses wọ̀nyí ó affect àwọn kan irú àwa náà ń sìn a ṣe ń gbìyànjú pé okay fine a fẹ́ ṣe báyìí mo lè ṣe báyìí tí bá ṣe boys mo láti sọ òyìnbó mẹ́ta mẹ́rin mo láti sọ nǹkan kan tó yẹ pé ó máa wà different pẹ̀lú nǹkan tí mo ń ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ń láti ṣe mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ ń láti kọ́kọ́ ṣe náà ẹ ṣe yẹn náà ṣé ní gbogbo ẹ̀yin fans mi ní gbogbo ẹ̀yin náà ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti mọ̀ mí òdú ni mímí kì í ṣàìmọ̀ fólókò kò sẹ́yìn tí wọ́n gbé wá tẹ́mi ò ṣe o wọ́n gbé babaláwo wá máa ṣe wọ́n gbé arúgbó wá máa ṣe wọ́n gbé boys ẹ ṣàtìrọ̀ ọmọ ẹ̀yin ẹ̀ wò náà ìpọ̀jù àbà ẹ rí mi ẹ ṣàmọ̀ eléyìí gan tó ń wò yìí orí kò bá di o mo tẹ̀lé mi ṣó ti rí orí gbogbo ẹ̀ kò sí tó bá ní kíìsì Fúnkẹ́ Akíndélé màá kíìsì ẹ̀ tó bá ní kíìsì Tóyìn Ayémákù màá kíìsì ẹ̀ ojú Kọ́lá Ayán tó bá ní kíìsì Fathia Balógun màá ti bọ̀ ojú Ayán Wùmí Toríọlá ìyẹn wù mí rè ọmọ yẹn òwúrú butu ṣẹ́ mọ́ ọ bá ń pèèyàn láwé lọ́rùn òun ṣàwé lọ́rùn tiẹ̀ àwé nídìí ni Wùmí Toríọlá ó wé ní ìdí ẹ̀rí fúlẹ̀kì ìdídówó ni ó shoot out in front ó shoot out in back irú àwọn èèyàn gbọ́dọ̀ di nǹkan mú kí wọ́n bá mọ̀ pé èèyàn rí nǹkan àwọn oṣòdì òkè èèyàn á fọwọ́ gbé nǹkan èèyàn wo nǹkan tó dáa fíìmù gan á wù ẹ́ láti ṣe kò sí ìtẹ́gbé wá fẹ́mi tẹ́mi ò ṣe irú àti fẹ́tẹ́ àwọn bó ṣe the youngest èèyàn máa ka mọ́ra ó máa pẹlẹbẹ èèyàn spoon ṣe èèyàn ṣe anything tó wúyàn ni but tí èèyàn bá já sórí pé èèyàn fẹ́ ṣe bàbá irú àwọn Madam Sajẹ yẹn náà àwọn Jaiye Kuti ẹ mọ̀ pé gbogbo ẹ̀ wà ń bẹ̀ ní film industry kò sọ ọmọ bí ìdí bí Jaiye Kuti ó pọ̀ síbẹ̀ wàá dìímú wàá pé Jaiye Kuti Ọlọ́run
èmi ní sàlọ́kọ ebi inú fíìmù ni but moment yẹn kéèyàn tó yẹ kó gbádùn gbogbo nǹkan tó yẹ fẹ́ ṣe náà kéèyàn kọ́kọ́ ṣe àwọn ọkọ̀ gbogbo àwọn Wùmí Ajíbóyè yẹn náà èyàn kó ọwọ́ àwọn Bímbọ́ Thomas àwọn yẹn ti wà lójú irú àwa yìí ti pẹ́ Bímbọ́ Thomas agbọ́dọ̀ okun síwájú okun sẹ́yìn tí wọ́n bá ṣe irú ọkọ̀ àwọn yẹn nínú fíìmù yẹn á sùn lé wọn agabitọ́ ti ní òsùn lé máa yá aṣọpẹ́ tèmi máa ṣàlẹ̀ alhamdulillah pé ohun tí mo ti ń wá látọ̀dọ̀ yìí o Ọlọ́run padà sílẹ̀kùn o lórí Bímbọ́ Thomas o Ọlọ́run ṣe é rọrùn fún mi ni o kárátà parapọ̀ irú àwọn aṣẹ́wó tó re mẹ́ka yẹn ẹ̀rí pọ̀ ó pọ́n gbogbo ẹ̀ pọ́n èèyàn á súnmọ́ wọn gba wọn èrò pọ̀ kí lára fi ṣe gbogbo àwọn rẹ̀ mí sùrùtù wọ́n sì dúró èèyàn á bà lé wọn èèyàn á fọ́ lé wọn Ọlọ́run kò sí kárátà tó gbé wá tí mi ò ṣe Ọlọ́run tá a bá sọ̀rọ̀ nípa fíìmù tèmi Wasiu ti ṣe àbí tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe fíìmù ń bọ̀ lọ́nà ẹ̀yin tèmi ẹ fọkànbalẹ̀ gbogbo yín lẹ ti wo ẹ̀tù tẹ́ ẹ̀ bá ti wò ẹ lọ sórí YouTube ó wà bẹ́ẹ̀ gbogbo yín lẹ ti wọ Baghetto tẹ́ ẹ̀ bá ti wò ẹ lọ ayé tí ẹ̀ ti wò ní ẹ wò dáadáa ni ṣùgbọ́n èyí tó ń bọ̀ lọ́nà yìí ẹ fojú sọ́nà á bá wa láyé torí pé mo mọ̀ pé gbogbo ẹ̀yin fans mi pátápátá ẹ fẹ́ wò pé Wasiu kí ló fẹ́ ṣe tó bá ṣe fíìmù tiẹ̀ kí ló fẹ́ gbé ẹ má wọrí lágbára Ọlọ́run ẹ̀yin gan máa ní wáò Wasiu kọjá bẹ́ẹ̀ ẹ wo ẹ dúró rejere wà lórí ọwọ́ yìí Ọlọ́run. Thank you so much for joining us on the show today. We really appreciate. You're welcome. Anything, as we come to the end of this show, Unscripted with Jeff Owolewa, aka Tony Montana. As I see you on the same channel next time, please do not forget to subscribe to my channel and make sure you subscribe. You smash that notification bell. So when my next video is popping up, you're going to be the first to see it. God bless you for watching my videos. God bless you for dropping those beautiful comments. Holla.